Elédùmarè ọba ìbà rẹ, um ìbà ọba akọ́dá ọba ṣẹ̀dá, ọba tó dá wa, ọba tó ṣẹ̀dá gbogbo wa, ọba tó ní ká máa bẹ tá à ń bẹ, ọba tó mọ lílọ bíbọ̀ wa, ọba tó jẹ́ pé òun ló mọ wá, òun ló mọ̀ wá, ìgbà tó mọ wá kò sẹ́nikẹ́ni tó wà ńbẹ̀. Ìbà rẹ o. Ǹjẹ́ mo mọ́pẹ́ wá? Ọpẹ́ rírí jẹ, rírí mu, rírí ná àti rírí lò. Ọpẹ́ pé mo wà láyé, mo wà láàyè, àtèmi àti gbogbo àwọn olólùfẹ́ mi tí wọ́n ń fẹ́ mi fúnre gbogbo. Elédùmarè gba ọpẹ́ wa o, bàbá gba ìyìn wa, nítorí pé ọ̀pọ̀ ló ń bẹ lọ́síbítù tí wọ́n ń bẹ̀bẹ̀ fún kú tí wọn ò rí kú. Ọ̀pọ̀ ni wọ́n ń bá bẹ̀bẹ̀ pé kíkú tiẹ̀ mú wọn lọ, kán lọ sinmi nítorí ìrora tí wọ́n ń jẹ, ṣùgbọ́n tí kú ò wá. Ìwọ̀nba ẹni tó bá láròjinlẹ̀ wọ́n láwọn ni ó dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Àwa láròjinlẹ̀, Elédùmarè Ọlọ́run ọba ló jẹ́ ká mọ́pẹ́ wá. Ǹjẹ́ mo kí gbogbo wa, mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ náà o. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ káwa tó mọ̀ ọ́ sọ, mo ṣèbà yín. Gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, àtọmọdé àtàgbà, àtọkùnrin àtobìnrin, mo ṣèbà gbogbo yín. Wọ́n ní àdáṣe ló ń hun mọ́, ìbà ò gbọdọ̀ hun mọ́. Ẹ jẹ́ ó yẹ mí o, ẹ jẹ́ ojú mi ṣe. Mo júbà, ẹ wá wà pẹ̀lú mi lórí ètò tòní. Gbogbo ohun tí n bá sọ, gbogbo ohun tí n bá ṣe, ibi tó bá gbà tó ta bá ẹnikẹ́ni, ẹ fi sósùn kẹ́ ẹ fi para, kẹ́ ẹ forí jì mí. Ọmọ inú ọgbà ni mí, ẹ wá fi sósùn kẹ́ ẹ fi para. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí Elédùmarè ní pé kẹ́ máa bá mi rìnrìn àjò yìí, tẹ̀sí ń bá mi rìn pẹ̀lú inú kan àtọkàn kan, tó jẹ́ pé mi ò mọ̀gbà tí Elédùmarè kàn sí yín wípé kẹ́ máa bá mi rìnrìn àjò, tẹ̀sí ń bá mi rìn. Gbogbo bẹ́ẹ̀ ṣe wá ń bá mi rìn, agbára Ọlọ́run láṣẹ Èdùmàrè, ẹ̀mí ìgbéraga, ohun tó ń múyàn tẹ́ lọ́wọ́ ẹni tó fẹ́ràn èèyàn, Elédùmarè ò ní jẹ́ ó wọnú mi. Ẹ̀mí ìkórira, ẹran ìkórira, Elédùmarè ò ní jẹ́ ó wọnú ayé mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe wá ń nífẹ̀ẹ́ wa, tẹ́ ń tọ́jú wa, tẹ́ ní kí èèrà má rìn wá. Wọ́n ní gbogbo ẹni tó bá fi ẹrù tiẹ̀ lẹ̀ tó ń bẹ́ni ẹlẹ́ni gbé tiẹ̀, wọ́n ní Elédùmarè ló ń bá wọn gbé tiwọn. Èmi wá ń ṣe ládùúrà, Elédùmarè á bá yín gbé gbogbo titi yín náà. Elédùmarè nìkan kọ́ ni ó wá bá yín gbé, Elédùmarè ó tún rán àwọn olùrànlọ́wọ́ tí ó mọ bẹ́yìn náà gbé gbogbo ẹrù titi yín níbi tó bá ti wúwo. Gbogbo àwọn ọmọ yín, wọ́n á máa pàdé aláàánú, wọ́n á rí ṣe o, wọ́n á rí jẹ, wọ́n á rí mu. Ikú òjijì ò ní pa wọ́n, àbúrò ò ní ṣe wọ́n, wọn ò ní fa àìsàn lògbà. Àtẹ̀yin náà tẹ́ jẹ́ bàbá wa, tẹ́ jẹ́ ìyá wa. Ǹjẹ́ mo kí gbogbo onílé yìí, mo kọ́mọdé, mo kágbà, mo kóyún mo káṣẹ́ ẹ̀dí. Mo kí gbogbo ẹ̀yin baálé àti ìyálé ilé. Ǹjẹ́ mo kí gbogbo ẹ̀yin baálẹ̀ pátápátá, gbogbo ẹ̀yin olóyè, mo kí gbogbo ọba o. Mo ní kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kásẹ̀ pẹ́ lẹ́nu, kọrin kése. Ìrùkẹ̀rẹ̀ ọba ó jẹ títí á dókiní o, ẹ̀sìn ọba á jẹ kó pẹ́. Orí àpèrè tẹ́ jókòó sí kò ní gbóná mọ́ yín. Ilé ò ní lé yín síta o, ọ̀nà ò ní nà yín padà sílé láṣẹ Èdùmàrè. Gbogbo yín pátá báyìí lẹ́ jèrè tẹ́ fèrè jẹ̀kọ. Ẹrù àgbà tẹ́ gbé dání, Elédùmarè ó bá yín gbé dórí, kò ní jábọ́ lọ́wọ́ yín. Wọ́n ní kò bàjẹ́ láyé Olúgbọ́n, kò bàjẹ́ láyé Ajérò, kò sì bàjẹ́ láyé Ọwáràngún Àga, kò ní bàjẹ́ lórí titi yín náà. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń tọ́ dáadáa, tẹ́ ń ṣe dáadáa, tẹ́ torí àtijẹ àti mu ti yín nìkan wá mọ kó gbogbo ìlú sí wàhálà. Ire tá a ṣe fún yín lénìí yóò bá yín, yóò mọ yín lára, nítorí pé wọ́n ní tímọ́tímọ́ lè tímọ́ rí. Bẹ́ẹ̀ ni wọ́n ní ọṣẹ ló ní kó ṣẹ mọ́ yín lára, òkèǹkàn ló ní kó kàn yín lára. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Àṣẹ Elédùmarè lórí afẹ́fẹ́ ni. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe nídàkejì, tọ̀ kí Elédùmarè kó mọ bá wa ṣe ìdàkejì rẹ̀, kó mọ bá wa ṣe fún yín. Títí dìgbà tẹ́ yí padà, ìgbà tẹ́ bá tó ṣe dáadáa náà ní kẹ́yìn náà tó lẹ́san dáadáa. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. Ẹ̀mí nígbà wá lákòókò púpọ̀ léni. Lórí ọ̀rọ̀ tá à ń sọ náà ni, tó ní í ṣe pẹ̀lú ilẹ̀ wa, nítorí gbogbo ohun tí èmi ń gbìyànjú àti ṣe àti gbogbo ohun tí mò ń gbìyànjú àti sọ kò kọjá lórí ọ̀rọ̀ ilẹ̀ wa. Lórí ọ̀rọ̀ ilẹ̀ wa ni gbogbo ọ̀rọ̀ mi. Ilẹ̀ Kóòtù Àjíire,
níbi tí Elédùmarè tó forí èmi àtẹ̀yin tó fi sọlẹ̀ sí, ibi tí Elédùmarè mọ̀ọ́mọ̀ tó wò wá sùn tó ní ibí ni mo fẹ́ kẹ́yin wà, báyìí ni mo ṣe fẹ́ kẹ́ ẹ rí, tó sì fi ohun gbogbo tó nígbàgbọ́ pa nílò tó fi jíǹkí wa. Èmi àti máa sọ lọ́jọ́ tó ti pẹ́ pé àwọn bàbá mọ́nímọ́ní náà pè mí jókòó, náà fún mi ní ìdánilẹ́kọ̀ọ́. Wọ́n ní kí n wo gbogbo ohun tí Elédùmarè dá gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wípé dáradára ni, pé kò sóhun tí Elédùmarè dá tí ò dáa. Wọ́n sì jẹ́ kó yé mi pé nínú gbogbo ohun tí Elédùmarè dá kò fi kankan lẹ̀ láti jẹ́ kí àjẹ́ ó ṣe fún oníkálùkù gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Wọ́n wá pè mí ṣàkíyèsí pé kí n wo gbogbo ẹranko tó ń bẹ nínú igbó, wípé gbogbo wọn ni wọ́n ní orúkọ tá a fi ń pè wọ́n, gbogbo wọn sì ni wọ́n ní ìwọ̀nba bí wọ́n ṣe rí, èyí tó tóbi tó ṣe hẹ̀rẹ̀mì, bí àpẹẹrẹ bíi pé ká rérin. Ẹ rí i pé àwa Yorùbá gan a tún sọ débi pé àjànàkú kọjá mo rí nǹkan fìrí, bàbá rérin ká sọ pé àrérin, àbí bẹ́ẹ̀ kọ́. Bàbá porí kìnìún a sọ pé kìnìún olóòlàjù, àbí bẹ́ẹ̀ kọ́ ni, akọmọ nílà láì lọ́bẹ. Bẹ́ẹ̀ ni bàbá sọ̀rọ̀ àwọn ẹranko míì náà, ó lóríkì oríṣiríṣi tá a fi ń kì wọ́n, tó jẹ́ pé nínú oríkì tá a bá fi ń kì wọ́n ó ń ṣàpẹẹrẹ nǹkan kan nípa, ó ṣeé ṣe kó máa sọ̀rọ̀ nípa ìwọ̀n bí ẹranko náà ṣe tó, àbí irú agbára tó ní, àbí irú ọṣẹ́ tó lè ṣe. Wọ́n wá ní kí n wá wo bí Elédùmarè ṣe dá gbogbo wọn yẹn o, wípé ó ti mọ̀ pé oníkálukú lóhun tí ó jẹ, ó sì ṣètò ohun tó oníkálukú ó jẹ fún wọn. Ó mọ̀ pé oníkálukú ó ṣeé ṣe pé nǹkan míì wà tó jẹ́ pé yóò rá wọn gẹ́gẹ́ bí oúnjẹ tí wọ́n fẹ́ jẹ. Ó fún wọn ní ìwọ̀nba agbára tí wọ́n nílò láti máa dáàbò bora wọn. Wọ́n ní ṣùgbọ́n tí n bá rí i pé kò sí nǹkan kan nínú tí Elédùmarè dá tí ó wàá wá ohun jíjẹ mímu tì, kò sí bó ṣe lè le tó, yóò sì rohun tí ó jẹ. Wọ́n wá ní kí n wo gbogbo wọn bọ́n ṣe lágbára tó. Wọ́n ní tóníkálukú bá dúró sáàyè ẹ̀ níbi tí orí dá sí, níbi tí Elédùmarè gbé sí pẹ̀lú agbára tí Elédùmarè fún, wọ́n lóhun tí ó lọ bẹ̀ tí ó lọ bá, tí ó lóhun fẹ́ bá fa jàngbọ̀n àbóhun fẹ́ sọra àwọn di kanranjágbọ́n, wọ́n ní yóò múra, nítorí pé kíni, yóò bá ẹkùn ẹ̀ náà ní bùbá. Wọ́n ní ṣùgbọ́n àìnítẹ́lọ́rùn, àìdúrójẹ́, àìgbéjẹ́ fórí, àìgbà wípé ibi orí dáni sílẹ̀ àgbé ló máa ń ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ ẹranko. Bàbá àgbà wa ṣe bí àpẹẹrẹ fún mi, wọ́n fi hàn mí. Ó ní ẹranko kan tí wọ́n ń pè ní porcupine. Mi ò mọrúkọ ẹ̀ dáadáa ní Yorùbá. Òun náà fẹ́ dàbí líìlí báyìí. Wọ́n tún fi líìlí náà wọ́n fi ṣàpẹẹrẹ fún mi. Ẹ mọ̀ pé líìlí ó ní ẹ̀gún lára. Bẹ́ẹ̀ ni bínú bá bí líìlí, mi ò rí ìwọ tó lè déédéé lọbẹ̀ tó lọ fọwọ́ pé ó fẹ́ fọwọ́ gbé. Wọ́n ní kí n wo líìlí bó ṣe kéré tó yẹn àti ẹ̀yà ẹranko tí mo ní ó fara jọ yẹn. Wọ́n ní tí ó bá ti ń lọ tó ń lọ, gbogbo etí ẹ̀ ó ń gbọ́ràn. Bó bá gbọ́ kẹ́rẹ́ lásán, kò sí bó ṣe lè ní ó dọ́gbọ́n tó, wọ́n ní yóò gbọ́. Wọ́n ní tó bá ti wá gbọ́, yóò ṣe kíni, gbogbo ohun tí yóò fi dáàbò bo rẹ̀ yóò ti múra lẹ̀, ó ti múra jà lẹ́nu pé ohun tó dùn yìí tóun gbọ́ tó ń bọ̀ yìí, tó bá ṣe pé ó fẹ́ ṣe òun lọ́ṣẹ́ ni, yóò bẹ́kùn òun ní bùbá. Wọ́n wá ní kí n wo bó ṣe rí yẹn, wípé ejò ò lè déédéé rí kéjò wá ní òun fẹ́ gbé mi, nítorí pé kíni, yóò yọ gbogbo ẹ̀gún tó wà lára ẹ̀, yóò yọ síta láti dáàbò bo rẹ̀. Béjò gbé sẹ́nu gan, ó kù bí ó ṣe rún àbí bí ó ṣe gbé mi tẹ̀gúntẹ̀gún, kò tí ì yé wa. Wọ́n ní bẹ́ẹ̀ náà ló ṣe rí bó jẹ́ kìnìún lórí, bó jẹ́ ajánugbó wolf lórí. Wọ́n ní gbogbo ohun tó wù kó jẹ́ tó rí, wọ́n l'Elédùmarè ti fún pé bó ṣe kéré yìí o, n ò dá ọ fún yà jẹ, pé bóyá tó ló wá kéré n wà déédéé mọ yàn ọ́ jẹ. Wọ́n l'Elédùmarè ti fún lágbára tí ó fi dáàbò bo rẹ̀. Wọ́n ní ṣùgbọ́n irú ẹranko tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, wọ́n ní tó bá fẹ́ tẹ́, tó bá fẹ́ ṣe rẹ̀,
yóò kúrò ní sàkání àti agbègbè gbogbo ibi tí Elédùmarè pèsè fún tó fún, yóò lọ síbòmíì, yóò rájú ká lọ. Wọ́n ní tó bá ti wá rìnrìn àrè, tó bá rájú ká, ibi tó bá ti ń rìn gbèrègbèrè kiri, tó kúrò ní gbogbo sàkání ibi tí agbára tẹ́lẹ́dùmarè tó fún wà, wọ́n ló ṣeé ṣe kíkú pa á, nítorí pé kíni, ó ti kúrò níbi tí a dá a mọ́, ó ti kúrò ní agbègbè ibi tí ó ti lè máa lo gbogbo agbára tẹ́lẹ́dùmarè jogún fún. Kì í ṣe nítorí pé bẹ́lẹ́dùmarè ṣe dá kọ́ ló fẹ́ fìyà jẹ, àìdúró síbi tó rí dá sí, àìsàgbéjẹ́mọ́wọ́ lọ́wọ́ ohun tá a dá mọ́, òun ló mú lọ. Àìnítẹ́lọ́rùn pé bí mo ṣe rí ohun tá a fún mi yìí, ó tẹ́ mi lọ́rùn, ó tó mi, jẹ́ máa sọlá mi níbi tí mo wà yìí. Nínú ṣíṣe wàhálà, yíyọjú ràn káàkiri, nínú wíwá nǹkan míì, bóyá jẹ́mi náà jẹ́ ń lọ báyìí, bóyá mo lè rí bí ti erin, bóyá mo lè rí bí ti ajá, bóyá mo lè rí bí ti ìkokò, àbí bí tẹkùn. Wọ́n ní nínú ibi tó bá ti ń lọ káàkiri tó ti ń ṣe tó ń tiraka, wọ́n ló ṣeé ṣe ikú á pa á. Wọ́n tún fi àwọn ẹranko míì náà, wọ́n tún fi ṣe àpẹẹrẹ fún mi pé kí n wò wọ́n nínú agbára tẹ́lẹ́dùmarè fún wọn, bọ́n ṣe ń ṣọlá. Ẹwẹyẹ àṣá, àwòdì òkè, wọ́n fi ìyẹn náà, wọ́n fi ṣàlàyé fún mi, wọ́n sọ oríṣiríṣi fún mi nípa àwòdì òkè. Now, mò ń fi eléyìí, mo fi ń ṣe àlàyé ọ̀rọ̀ ká tó wọnú ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí, ká tó wọnú ẹ̀ lọ ni. Fún ọ̀pọ̀lọpọ̀ wa tá a ti lákíyèsí, a ti rí i pé ara ọ̀pọ̀lọpọ̀ ohun tó kóyà jẹ àwa ìran kóòtù àjíire lénìí, pàápàá jùlọ àwa ìran adúláwọ̀, òun ni wípé gbogbo ohun tẹ́lẹ́dùmarè dá mọ́ wa, tó fi fún wa, tó fi jíǹkí wa, a kọ̀ kalẹ̀, a sátẹ̀lé tẹni ẹlẹ́ni lọ. Nínú sísátẹ̀lé tẹni ẹlẹ́ni lọ, nínú wíwá nǹkan oní nǹkan pé àwa náà fẹ́ rí bíi tiwọn, àbá fẹ́ máa ṣe bíi tiwọn, yálà wọ́n fi ẹ̀tàn tàn wá ni, àbáwa fúnra wa gan à ń wá nǹkan tí ò sọnù kiri, òun la fi bára wa níbi tá a dé lénìí. Òun nìran wa fi di ìran tí wọ́n ń kó lọ sóko ẹrú, tó yẹ pé ńgbà míì gan àwa ara wa la tún múra wa, tá a tún mọ múra bí ẹrú, tá a tún mọ tara wa fún àwọn èèyàn wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tẹ̀ lọ́dàá nígbà tán tà wọ́n sóko ẹrú, ìyẹn lọ́dọ̀ tàwọn ẹlẹ́sìn kan nìyẹn o. Gbogbo wọn kò séyìí tó dánú wọn, àtàwọn tí ò tẹ̀yàn lọ́dàá o, àtẹni tó tẹ̀yàn lọ́dàá o, ṣùgbọ́n mò ń sọ bóníkálukú tún ṣe dájú tó, ibi tí wọ́n dájú tó. Torí ẹni tí ò tẹ̀yàn lọ́dàá náà, tí wọ́n kóyàn lẹ́rú lọ sílùú wọn, tẹ́sìn wọn ò sì sọ fún wọn pé ohun tí ò dáa ni, kẹ́ mọ́ fi tipátipá bá ìyàwó oníyàwó àbọ́mọ ọlọ́mọ tí ì ṣe pé ẹ fẹ́, àbí wọ́n fún yín, kẹ́ mọ́ fi bá wọn sùn. Àbí káwọn ọmọ yín obìnrin àbí ìyàwó yín obìnrin kán mọ́ lọ mú àwọn ọkùnrin ọlọ́kùnrin tí ì ṣe pé fẹ́ ẹnu wọn, kán mọ́ ní tipátipá, kán wá máa bá wọn sùn, tó dẹ̀ jẹ́ pé tí ò bá bá wọn sùn dáadáa, ikú pa kélégbé. Kò ọmọ rẹ̀ kankan ò sí nínú ìbọn wọn, ṣùgbọ́n mò ń ṣe àpẹẹrẹ bóníkálukú bó ṣe dájú tó ni. Àtẹ̀sìn méjèèjì tán gbé wá fún wa, mi ò gbà ti kankan nínú méjèèjì, mi ò sì support kankan. So ẹ mọ́ misinterpret ẹ pé bóyá ó wá ṣe gbá, ó wá ṣe àwo àbó wá, èmi ò gbà ti kankan nú ẹ̀. Àjèjì làwọn ẹ̀sìn, mi ò sọ pé kó o má ṣe, mi ò sọ pé kó o má ka àwọn ìwé ẹ̀sìn yẹn, which they call the holy books. Ó ti yé yín méjèèjì, nítorí pé kí ni, èèyàn máa ń kọ́gbọ́n, èèyàn máa ń kọ́mọ̀. Èmi máa ń kà á níwọ̀nba ibi tí n bá fẹ́ kà mọ̀, mo dẹ̀ fi ń ṣe moral compass fúnra mi, mo fi ń ṣe òdiwọ̀n àwọn nǹkan kan, àwọn ẹ̀kọ́ tó bá wúlò tó ṣe é kọ́ ńbẹ̀, tí ò dí mi lọ́wọ́, mò ń kọ́ ńbẹ̀. Nítorí pé nínú kíkọ, nínú mímọ̀ ni màá ṣe lè ṣe kí ni màá lè dáàbò bora mi nígbà téèyàn bá gbé dé tó fẹ́ fi parọ́ tàn mí jẹ. Màá mọrú béèrè tí màá béèrè, màá dẹ̀ lè ṣòdiwọ̀n bí màá ṣe gbé ìwé yẹn, tí màá gbé sẹ́gbẹ̀ẹ́ nǹkan tí wọ́n láwọn baba ńlá baba mi ń ṣe, tí màá fi lè sọ fẹ́ni yẹn pé ó dáa, ohun tó gbé wá fún mi, mo ti lóhun tó jù lọ. Fún ìdí èyí ńkọ́, mi ò lè gbé ohun tó ju nǹkan tó gbé lọ tó wà lọ́wọ́ mi lẹ̀ kí n wá gba ohun tó gbé wá. Ṣọ́rọ̀ mi yé wa? Ohun tó ń pè ní ìmọ̀ nìyẹn, ohun tó ń pè ní pé èèyàn wádìí nǹkan nìyẹn. Kò di dandan kó lọ léèwé, kó lọ kẹ́kọ̀ọ́ gboyè àwọn oyè ńláńlá. Ó dáa kéèyàn gba kẹ́kọ̀ọ́ kó gboyè àwọn oyè ńláńlá, nítorí òun wá ìmọ̀ kúnmọ̀ náà ni. Ṣùgbọ́n tó o bá láǹfààní ẹ̀,
ohun tó jẹ́ tiẹ̀ tó lè wádìí ẹ̀ tó lè mọ wúlẹ̀wúlẹ̀. Ètò kan ṣì ń bọ̀ tí màá ṣe tí màá tún wá sọ àwọn àṣírí kan fún wa léléyìí tó jẹ́ pé lẹ́nu àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń tan ọ̀pọ̀lọpọ̀ yín jẹ òun làwọn àṣírí tí ń tú jáde táwọn náà ń ṣe kíni tí wọ́n ń jan gbogbo ohun tá a ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán ń jan lóòótẹ́ pé bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ ni they are confirming everything we have been telling you pé àwa la mọyì ohun tá a ní ọ̀pọ̀lọpọ̀ ohun táwọn dẹ̀ ń sọ fún wa táwọn ń ṣe fún wa àwọn ń tàn wá jẹ nítorí pé àwọn ti ní ìmọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ohun tá a ní ṣùgbọ́n àwọn ń sọ fáwa pé ẹ mọ̀ wá ìmọ̀ yẹn ohun tí ò dáa ni nǹkan burúkú ni ṣùgbọ́n àwọn ni wọ́n fi ń dáàbò bora wọn wọ́n fi ń ṣera wọn lóore wọ́n wá ń pè wọ́ pé kí wọ́n wá sọ́dọ̀ àwọn fẹ́ fún ẹ ní nǹkan kan nínú ìmọ̀ ohun tán ní kí wọ́n má lọ wá yẹn àwọn á wá tún mú díẹ̀ ń bẹ̀ wọ́n á ní inú ìwé kan làwọn ti kà ìwé mímọ́ kan àwọn fi ṣe lórí irọ́ sì ni gbogbo ẹ̀ ṣùgbọ́n à ń bọ̀ lórí yẹn mo ti sọ irú àwọn ètò bẹ́ẹ̀ yẹn live program ni mo fẹ́ fi ṣe mi fẹ́ jẹ́ kó jẹ́ eléyìí tí màá ti ṣe kalẹ̀ ojúkòrò tí ipojúkòrò jẹ ni Elédùmarè á fún wa láǹfààní láìpẹ́ láì jìnnà tá a ṣe. Now à ń pariwo fúnra wa látijọ́ ẹ̀ pé gbogbo rúkèrúdò tẹ́ rí tó ń ṣẹlẹ̀ yìí wọ́n fẹ́ ṣe ṣàríà ni o ojoojúmọ́ tẹ́ bá worí ẹ̀rọ ayélujára ń sìn ẹ́ rí i pé àwọn ẹlẹ́sìn tá à ń sọ yìí wọ́n ń bára wọn jà ọ̀rọ̀ yẹn ń gbóná janjan ìjà yẹn ń le ìgbà míì gan wọn á tún kojú sílùú míì wọn á máa búra wọn pé ẹ̀yin tẹ́ wá láti ìlú yìí wàhálà yín ti ń pọ̀ jù àbí kinní kan ṣẹ́yìn nìkan ni òun lẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta gan ọ̀pọ̀lọpọ̀ ń fi ilé ẹjọ́ wọ́n fi ń lé rí síra wọn wọ́n ń gbéra wọn lọ ilé ẹjọ́ wọ́n ń tira wọn mọ́lé wọ́n ń ṣe gbogbo ohun tó ń ṣe ìyẹn ló ń ṣe àpẹẹrẹ fún ẹ pé wọ́n ti fi ẹ̀sìn yìí wọ́n ti fi tàn wá tipẹ́tipẹ́ títí tí àlàbọ̀rùn tó fi di ẹ̀wù mọ́ wa lọ́wọ́ tá a mọ̀ oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló bo àṣírí ohun tí kò yẹ kán bò tó jẹ́ pé ọmọlúàbí làwọn àwọn náà wà nínú ẹ̀sìn wọ́n ráwọn nǹkan tí àwọn kan gbé wá tí ò dáa ṣùgbọ́n lábẹ́ pé ẹjẹ́ á dáàbò bẹ̀sìn wa ẹjẹ́ á ṣe fẹ́ sìn ẹ mọ̀jà sọ tá a bá sọ wọ́n mọ̀ rẹ́sìn wa bí ohun tí ò dáa wọ́n bá wọn dọwọ́ bò mọ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn ọ̀rọ̀ ti wá débi wípé oníkálukú ti wá rí pé ohun tá à ń dọwọ́ bò mọ́lẹ̀ tá à ń bò mọ́lẹ̀ tá à ń bò mọ́lẹ̀ ó mọ̀ tí ń gbòòrò sí ó mọ̀ tí ń burú sí ó sì ti di pé ó ti fẹ́ máa kan onílé ó fẹ́ máa kan àlejò ajá dùgbòlugi ta ní kán mú pamọ́ sí kọ̀rọ̀ yàrá kán mọ̀ bá fi sọ pé wọ́n sọ gbogbo ajá lórúkọ pé ajá ò dá ẹ mọ̀ máa já sílé ajá dùgbòlugi ti wá di pé ó ti ń bu gbogbo ajá àyókù jẹ gbogbo ajá àyókù náà ti fẹ́ mọ́ di dùgbòlugi ajá dùgbòlugi ti fẹ́ mọ́ pọ̀ ju ajá tí ì ṣe dùgbòlugi lọ kí láwa ṣe báyìí ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ wọ́n ti ń sọ̀rọ̀ síta onírú àpẹẹrẹ tẹ́ẹ̀rì nínú àwọn fọ́nrán tí mo fẹ́ wá mú wá fún yín mo fẹ́ jẹ́ kẹ́ ẹ tẹ́tí ṣẹ́rí ẹ lè máa wò pé irọ́ ni wọ́n ń jà ní ìjà ló dé lórí dòwe ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó nígbàgbọ́ pé nínú wọ́n ń jà ní ìjà ló dé lórí dòwe àwọn òótọ́ kọ̀ọ̀kan wà ń bẹ̀ tó gbọ́dọ̀ yọ now èmi ò wá gbè lẹ́yìn ẹnìkankan o pé ẹnìkan ní alùsùnà ẹnìkan ní ṣíà ẹnìkan ní òṣè kìnnìkan èmi o totally in all totality gbogbo ẹ̀sìn tí wọ́n gbé wá láti ibikíbi tí ì ṣe èyí tí Elédùmarè fúnra rẹ̀ gbé sínú àwọn baba ńlá baba wa tí wọ́n ń ṣe tó jẹ́ pé wọ́n gbé wá láti ibìkan ni it's a foreign religion to us ní mo sọ báyìí mi ò gbà tí kankan ń bẹ̀ torí gbogbo ẹ̀ ló ní element of slavery ìfọgbọ́n múni lẹ́rú ìfọgbọ́n múni sìn ó wà nínú gbogbo ẹ̀ àwọn tó dẹ̀ gbé ẹ̀sìn yẹn wá tí wọ́n gbà wá wọ́n gbọ́n wọ́n ṣòòṣe ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ iwájú o that is why ẹ máa rí wọn máa sọ àwọn ìtàn kan fún yín pé mọ́sálásí tí wọ́n kọ́kọ́ kọ́ ibì kan ni wọ́n kọ́ sí tẹ́ bá dẹ̀ lọ wo bẹ̀ tẹ́ dẹ̀ lọ wo àwọn èèyàn tó wá láti bẹ̀ tẹ́ lọ wo ìwà tí wọ́n ń hù ẹ rí i pé ìwà ọ̀dájú ìwà ẹni tí ò rí ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ gẹ́gẹ́ bíi pé nǹkan kan làwọn náà mọ̀ tó ti di pé àwọn ẹlẹ́sìn yẹn wọn bá jẹ́ ọmọ ìlú mi wọn bá jẹ́ ẹ̀yà mi tí wọ́n ti ẹ̀ ṣe dúdú gan náà wá rí bí ọmọ ìyá wọn tọ́ndẹ̀ àwọn náà tún mọ́ wá pera wọn lẹ́rú àtọjọ́ táláyé ti dáyé tí mo ti ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa àgbàlagbà ohun tó máa ń sọ fún wa ni pé ọmọ ni wá ọmọ ọba ni wá lọ́kùnrin lóbìnrin we are prince and princesses right
That's what we were told. Kí ni màá máa pera mi lẹ́rú sí? Kí ni mo fẹ́ máa pera mi lẹ́rú sí? Then technically, why téèyàn kan ní kí n máa pera mi ní àgùntàn? Wípé àgùntàn ló ń ṣe jẹ́jẹ́, àwọn kan lè wúrẹ́, so kémi máa jágùntàn, so kéwúrẹ́ yẹn kó máa nà mí, kéwúrẹ́ yẹn kó máa tú mi jẹ, ṣùgbọ́n kémi máa ṣe bí àgùntàn. No. Ọdẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọdẹ òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Meanwhile, ẹni tó ń sọ fún ẹ pé kí wọ́n máa jágùntàn, káwọn kan máa jéwúrẹ́ yẹn, nígbà tó bá kan tọ̀dọ̀ tiẹ̀, ó máa rí tó máa yíjú padà pé rárá o, ewúrẹ́ lòun náà, ẹ jẹ́ kí ewúrẹ́ jọ bára wọn jà, kódà ó lè sọ pé àgbò lòun, ẹ jẹ́ káwọn jọ máa kàn. Ibẹ̀ yẹn ni wàá ti máa mọ̀ pé okay, do as I say, but don't do as I do. Ẹ jẹ́ ká máa ṣe ọpọlọ wálẹ̀, ẹ jẹ́ ká máa ronú, ẹ jẹ́ kó rí gbogbo wa kó pé, torí dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè, Elédùmarè nìkan ló máa gbà wá tí ò fi ní jábọ́. Ṣùgbọ́n tá a bá sọ pé Elédùmarè ló máa gbà wá tí ò fi ní jábọ́, ẹ jẹ́ káwa náà ká kópa títí wa tí Elédùmarè fi síkàáwọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ipa tó ní Elédùmarè tó fi síkàáwọ́ ẹnì kọ̀ọ̀kan wa, ẹ jẹ́ ká kó. Àwọn tó gbin èso burúkú yìí, wọ́n mọ ohun tí wọ́n ṣe. Ẹ rí i pé gbà tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo kinní, kò sí wàhálà, wọn bá wọn baba ńlá baba wa fa wàhálà kankan. Wọ́n fọgbọ́n mú wọn títí wọ́n wọnú ilé agbára bí àwọn ààfin, àwọn ààfin tó lórúkọ. Ṣàṣà ní ààfin tó lórúkọ nílẹ̀ Káàárọ̀ Àjíire lénìí tí wọ́n ráàyè wọ̀. Ẹ dẹ̀ rí i pé àwọn tí wọ́n ráàyè wọ̀ yẹn gangan, àwọn ní gbòǹgbò tó sì jẹ́ ká fẹsẹ̀ múlẹ̀, tí ò jẹ́ kán ti pa ìran wa, ẹ̀yà wa, àṣà wa àti ìṣe wa rẹ́ mọ́ wa lọ́wọ́. Lélẹ̀ tán sì ń gbógun tì lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ti dáwọ́ ẹ̀ dúró. Ó ń gbọ́ mí sìn wá máa wò pé ó tún ti dé. Gbogbo owó tó bá fẹ́ sọ pé mo fẹ́ dájà ẹ̀sìn lẹ̀, mo fẹ́ kó jáde, mo challenge ẹ̀. Á wàá mú gbogbo àwọn fọ́nrán yìí, torí àwọn tó ń sọ̀rọ̀ ńbẹ̀ mùsùlùmí ni wọ́n pera wọn, mùsùlùmí ni wọ́n, and they are revealing all, well, secret ní fẹ́yìn kan, but fún àwa kan, it was never a secret because we knew this a long time ago and we started telling you. A ti ń sọ fún yín tipẹ́. A sọ pé gbogbo ẹni tó ń ṣe mùsùlùmí ni wọ́n wà nínú ohun tá à ń sọ yìí. Àwọn kan sì wà, ṣe rí ìwà sùúrù, ìwà pẹ̀lẹ́ táwọn baba ńlá baba wa ní, ó sì wà lára wọn, ó sì wà pẹ̀lú wọn. Òun lẹ́mọ̀ rí nínú ìwà wọn tán gbé lọ nú ẹ̀sìn yẹn, tán wá ń sọ pé ẹ̀sìn yẹn ló kọ́ àwọn. Rárá, ẹ̀sìn yẹn kọ́ ló kọ́ wọn. Ẹ̀sìn jàgídíjàgan lẹ̀sìn yẹn. Kéèyàn kankan má parọ́ fúnra wọn. Ẹ má parọ́ fúnra yín. Ẹ̀sìn fi tipátipá gba nǹkan. Ẹ̀sìn fi tipátipá mú èèyàn ṣe nǹkan ni. Àmọ́ tó bá ti gbà fún ọ lẹ́rọ̀ tí ò bọ́ fà á, mú gẹ́gẹ́ bí ẹrú. Bíi pé nígbà tá a wà nílé ìwé, a máa ń sọ bíi pé wọ́n fẹ́ mú ẹ ní múgùn, wọ́n fẹ́ máa ráìdì ẹ. Wọ́n máa ń ṣe dáadáa nígbà tá a wà nílé ìwé. Ìwọ tán bá ti fi lọ̀ ẹ́, àpẹẹrẹ tí mo tún lè ṣe ni pé kán sọ pé wọ́n ń búlí èèyàn. They will bully you to submission. And it's either you join them, believing because you cannot beat them, you have to join them. Ìwọ náà wá lọ tó. Ìwọ náà tún máa wá wọn tí ìwọ náà máa búlì. Tẹ bá dẹ̀ lọ wo inú àwọn ìtàn kan tán ń pa fún wa ń sìn nípa ilẹ̀ Káàárọ̀ Àjíire, you will find stuff like that in there. Ẹ máa bá rú nǹkan bẹ́ẹ̀ yẹn ń bẹ̀. But tá a bá padà ní, ẹ já lọ máa trace history wa dáadáa, ká padà sẹ́yìn lẹ́yìn ká lọ wo bí ìgbà tí gbogbo orú ìwà yẹn tó bẹ̀rẹ̀ sí wọnú ìran wa, tó bẹ̀rẹ̀ sí jọba nínú ìran wa. Tá a bá padà síbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa yé ọ̀pọ̀lọpọ̀ wa. Ẹ má fi dá Dr. Ọlábánjí Ọlágúnjú nìkan. Ẹ má fi dá. Ẹ má fi dá every other person tó ń sọ̀rọ̀ nípa ẹnìkan. Ẹ má fi dá àwọn tó ń sọ̀rọ̀ lórí TikTok yẹn nìkan. Ẹ gbà pé irọ́ ni gbogbo àwa yìí là ń mú wá fún yín. But any information tá a bá ti mú wá, ẹ̀yin tí ẹ gbé ẹ lọ verify ẹ̀. Nílẹ̀ tó mọ́lé ní ayé ti lajú gan, tó yẹ pé bá ààrẹ orílẹ̀-èdè gan bá sọ̀rọ̀, wọ́n bá bọ́ sórí ẹ̀rọ móhùnmáwòrán tí gbogbo ayé ń wò wọ́n tán bá sọ̀rọ̀, wọ́n ń pe kinní kan ní fact checking. Wọ́n á fact check wọn, wọ́n á padà gbé àwọn kankan jáde láti ṣàlàyé fún wa pé ìgbà tí lágbájá ń sọ̀rọ̀, ohun tó sọ ń bì irọ́ ni, ó jìnnà sóòótọ́. Ọ̀rọ̀ tí lágbájá sọ tí ẹni sọ pé irọ́ ló ń pa tó takò, ìwádìí fi hàn pé òótọ́ ni o, kò sí irọ́ nínú ohun tó ń sọ. That's fact checking.
just to put the record straight. So ẹ̀yin náà lè máa ṣe irú ẹ̀, ó ti yé yín. So yálà èmi ni àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó kù, ẹ lè mọ̀ pé eléyìí ohun tó sọ òótọ́ ni, torí ẹ̀yin náà ṣe kí ni, ẹ ti lọ wádìí. Bẹ́yìn ò bá gbọ́rọ̀ yẹn rí àbí tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀, tóun bá ti mú wá tó bá ti dárúkọ ẹ̀, ẹ̀yin ó kọ àwọn keywords, àwọn nǹkan tó ṣe pàtàkì tẹ́ ẹ lè fi ṣe ìwádìí lórí ẹ̀, ẹ kọ́lẹ̀, ẹ gbọ́ gbogbo ohun tó fẹ́ sọ, tẹ́ bá wá gbọ́ tán, ẹ wá lọ ṣèwádìí títí yín. Ẹ̀yin gan lè di ẹni tí ó fact check ẹ̀, tí ó wá sórí ẹ̀rọ ayélujára pé ó yá o, ohun tí lágbájá sọ ń bí tó sọ ń bí irọ́ ló ń pa o, ìdí tí mo sì fi nírọ́ tó ń pa leléyìí. Àti rírú ẹ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ nínú àwọn ìtàn kan tí ó ń jáde, tí oríṣiríṣi ìtàn jáde, adẹ̀rẹ̀ àwọn èèyàn tí wọ́n ń fact check ẹ̀ tí wọ́n wá pé rárá ìtàn míì rèé, ohun tó sọ ní. Nísìnyí a ti ń fi ìdí àwọn nǹkan kan múlẹ̀ pé àwọn òwe kan wà tá a kà àbí tá a nígbàgbọ́ nú ẹ̀ pé ohun tán kọ síbẹ̀ ó ṣeé ṣe kó jòdodo, ṣùgbọ́n tá a ti ń rí ojú ọ̀rọ̀ nísìn pé ó ṣeé ṣe kí irọ́ pọ̀ nínú àwọn ìwé tá à ń kà yìí, àbí káwọn nǹkan kọ̀ọ̀kan kó jẹ́ irọ́, eléyìí tó ń pè fún àpérò tó lágbára. Nítorí pé tí n bá fẹjọ́ ṣègbè pé torí pé mo wá látàpá àbì kan, tí ò bá sẹ́nì kankan tó máa yẹ ọwọ́ ohun tí mò ń sọ yẹn wò, tí kinní yẹn bá wà ńlẹ̀ tó bá lọ títí tó bá pẹ́, òun náà ni gbogbo ayé á gbà lóòótọ́. Ṣùgbọ́n tá a bá ṣèwádìí, tá a bá rí i pé àwọn nǹkan kan ò jọra wọn, àbí nínú ọ̀rọ̀ tèmi gan kọ́lẹ̀ àbí tí mò ń sọ, tá a bá ń rí i pé ó tún láwọn ibòmíì tí mo tako ohun tèmi gangan sọ, ó ń sọ fún wa nìyẹn pé a ní láti ṣèwádìí gbogbo ohun tí mò ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ lénìí, ẹ foríjì mi, ọ̀pọ̀lọpọ̀ lénìí kàkà ká gbájúmọ́ ohun tó ń ṣe títí wa, ká ṣèwádìí lórí ẹ̀, ká wò pé èwo ni irọ́ èwo lóòótọ́, ó yá ẹjá pera wa jọ, ẹjá ṣe òdiwọ̀n, ká wá kó àkójọ gbogbo ohun tó jẹ́ òótọ́, gbogbo ibi tí wọ́n ti parọ́ fún wa tán gbé wọnú ìtàn gbogbo àwọn ìlú wa àtàwọn ilẹ̀ wa nílẹ̀ káàárọ̀ àjíire, ẹjá jọ fẹnu kò ká yọ gbogbo irọ́ yẹn kúrò. Àgàgà àwọn irọ́ ẹ̀sìn àjèjì tí wọ́n lọ gbé wọnú ìtàn ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ wa àti ibi tí èmi àtẹ̀yin tí orí dá wa sí. Ẹjá wa bá ṣe yanjú ẹ̀. Irọ́ o, wọn tiẹ̀ fẹ́ gbọ́ ohun tó jọ, ṣùgbọ́n wọ́n lọ mọ́ gbé ìtàn ẹni ẹlẹ́ni, ìtàn òkèrè, wọ́n lọ mọ́ gbé wá fún wa, ìyẹn ni wọ́n mọ́ wá sọ. Wọ́n tún máa bára wọn jà pé ẹ̀rí ìtàn tẹ́ ẹlẹ́ǹtẹ̀lẹ̀, ẹ wo bí, ẹ wo nǹkan tán sọ ń bí, wọ́n mọ́ bára wọn jà. Ìtàn títí wa gangan bó bá jẹ́ bá a ṣe ní ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ̀rọ̀ nípa àwọn ìtàn ẹ̀sìn ẹlẹ́sìn tí wọ́n lọ gbé wá tán ń jà nípa ẹ̀, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wa ṣe gbájúmọ́ ohun tó jẹ́ títí wa, tá à ń wá òótọ́ ọbẹ̀, tá à ń wá ojútùú ẹ̀, tá à ń ṣàtúnṣe ẹ̀, gbogbo ayé ò mọ wárìrì fún ilẹ̀ káàárọ̀ àjíire lónìí pẹ̀lú gbogbo èèyàn tá a ní tí wọ́n ń jà lórí nǹkan oníǹkan. Ohun ló jẹ́ kí n lo àkọlé yẹn, ló jẹ́ n lo gbólóhùn yẹn pé ohun abí wọn mọ́ kì í wù wọ́n, tẹni ẹlẹ́ni ló ń yá wọn lára. Ohun abí wọn mọ́ kì í wù wọ́n, tẹni ẹlẹ́ni ló ń yá wọn lára. Bẹ́ẹ̀ gbogbo oríire tó ṣe, gbogbo àlùyọ tó ṣe, nítorí ibi tá a bí ọ sí, nítorí inú ilé ibi tó ti jáde, bí ìbá ṣèwọ, àwọn baba ńlá baba ẹ̀, àwọn ìrandíran ẹ̀, wọ́n ti ṣe àwọn nǹkan kan tí Elédùmarè ti gbà, torí ti gbà pé bí ó ṣe rí fún ọ. Àpẹẹrẹ nírú gbogbo àwọn ìdílé tí wọ́n ń jẹ ọba, òní ó wá múyàn kan tí ó wà díjọ́ kan tí ó wà dórí àpèrè, yóò wá máa lo ọlá àti ipò yẹn, yóò máa fi yangàn, ṣùgbọ́n yóò mọ wá polówó nǹkan oní nǹkan, ohun abí wọn mọ́ ìwò wọn, tẹni ẹlẹ́ni ní yá wọn lára. Nínú gbogbo eléyìí tá a wá ń sọ ìlẹ́nujọ́ mẹ́ta ẹ̀, àwọn fọ́nrán kan wá ń jáde tó ń tọ́ka sáwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lẹ́yìn, àti aburú tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wà nínú ẹ̀sìn náà tán ti wá rí ń sìn pé ó dàbí pé omi ti padà tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu, gbogbo rọ́tà ń pa fáwọn èèyàn wa pé báyìí lórí. Àwọn tí ó tú àṣírí, tí ó jẹ́ pé jàgídíjàgan làwọn fẹ́ fi ṣe, wọ́n sì fẹ́ da gbogbo ẹ̀rú, àwọn tí ń pọ̀ o. Àwọn ajá àdúgbò ológi ijọ́ kìíní àná ta ní ká tì mọ́nú ilé káwọn èèyàn mọ́ rí, wọ́n ti bu ọ̀pọ̀lọpọ̀ ajá gidi jẹ́ o, wọ́n ti ń pọ̀ sí o. Apá wa ò sì fẹ́, apá àwọn ajá gidi ò sì fẹ́ ká dùgbò ológi mọ́. Ẹjá tètè ṣe kí ni, ẹjá wá nǹkan ṣe sí o. Ẹ jẹ́ ká gbọ́ àwọn fọ́nrán yìí láti ṣe àkàwé ohun tí mò ń sọ fún wa. Ẹ má bá mi ká lọ. Ní àìpẹ́ yìí mo rí fúláyà kan tí wọ́n sọ̀rọ̀ nípa pé
wọ́n fẹ́ fi ẹnìkan jẹ mufti ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ṣíà kan ní lẹ́kọ̀ọ́. wọ́n á wò pé ẹ dákun à ń pe ọ̀rọ̀ yìí ní ó máa ń lárónà. ṣé bí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àtàwọn agbófinró àti ìjọba wa bí wọ́n ṣe máa wò ní, nítorí wípé díẹ̀díẹ̀ nímú ẹlẹ́dẹ̀ ń wọgbà, tó bá sì ti délẹ̀ tán nímọ̀ níbà ti ṣe rò ó yóò kan jẹ́jẹ́ mi mo jòkóó. Abẹ́ gbogbo ẹ̀yin bàbá wa ìmáàmù Òṣogbo, ìmáàmù Ìbàdàn, ìmáàmù Èkó, ìmáàmù Àkúrẹ́, ìmáàmù Adó Èkìtì, ìmáàmù Ọ̀wọ̀, gbogbo ìmáàmù pátápátá tí ń bẹ nílẹ̀ Yorùbá, gbogbo yín là ń bá sọ̀rọ̀. Gbogbo àwọn àfáà, gbogbo ìjọ ẹ̀sìn pátápátá la dojú ọ̀rọ̀ yìí kọ. Àwọn security agents, DSS especially, torí pé kéèsì àwọn ìjọ yìí ó wà lọ́wọ́ wọn throughout the federation títí tó fi dé Ìlọrin. Wọ́n mọ àwọn nǹkan tí wọ́n ti mú wọn fún nínú ẹ̀sùn terrorism, especially Abdullahi Mustapha Berende àti Ọláwuyì Saidi. Láti 2012 ní kéèsì wọn tí wọ́n padà dá wọn lẹ́jọ́ ní 2018 ní Federal High Court l'Abuja. So terrorism ìṣe àwọn ṣíànù, ẹ má gbé agbára wọ̀ wọ́n nílẹ̀ Yorùbá, ẹ má dá ọ̀ràn sí alọ́rùn. So àwọn a máa sọ díẹ̀díẹ̀ nínú ọ̀ràn tí wọ́n ti dá nínú ìtàn Islam nílẹ̀ Lárúbáwá, èyí tí wọ́n tún wá dá sí alọ́rùn ní Nàìjíríà náà, a tún mẹ́nubà díẹ̀ ń bẹ̀ kó kàn máa jẹ́ bí ìtanijí àkíyèsí wípé ọ̀ràn dé o, kálukú wa ká kíyèsára. ẹ má jọ máa dámọ̀ ti ọrùn wa ọwọ́ wa bọ́ sọ̀lọ̀, ẹ má jọ máa dámọ̀ tọwọ́ wa bọ́ sọ̀lọ̀, kálukú ní kó ṣọ́ra. Gbogbo eléyìí kò í ṣe ọ̀rọ̀ pé wọ́n wá ń ṣe kinní kan ọ̀rọ̀ ìyàmẹ̀yà ìran kan kinní kan. Gbogbo eléyìí ń kọ́ ni tí ń bẹ ńlẹ̀. Òdodo bẹ̀ gangan ni wípé àwọn tí wọ́n fẹ́ dá new revolution lẹ̀ against Islam àti gbogbo dáadáa tí ń bẹ nínú ẹ̀sìn wa, wọn làwọn tí a ń jẹ́ ṣíà yìí tá à ń sọ nípa wọn yìí. Lákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ lọ mọ̀. Ẹ má bínú ẹ̀yin èèyàn wa o, èmi ti sọ fún yín o, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ìjà tí wọ́n ń jà láàrin ẹ̀sìn yẹn àbí tí wọ́n ń bára wọn jà àbò tó ń fà. Àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ tó tọ́ka sí gbogbo ohun tí àwa ti ń pariwo látijọ́ yìí, òun ni èmi fẹ́ jẹ́ ká mú jáde nínú ọ̀rọ̀ yìí pé àfáà sọ̀rọ̀ òjò kù, wọ́n ló sọ pé Ọlọ́run ọba ó ṣẹ̀rí òun, àbí bẹ́ẹ̀ kọ́? Ọ̀rọ̀ tá à ń sọ látijọ́ yìí tó dàbí irọ́, tó dàbí pé àmọ́ ohun tá à ń sọ, at least some of them are coming out to confirm some of it now. Àwọn kan nu wọn jáde wọn sọ ń sìn, right? Lẹ́yìn eléyìí fọ́nrán míì tún wà o, ẹni yẹn náà àfáà ni o, tí ó tún sọ similar thing tí ẹni yìí ń sọ. Yàtọ̀ sí àwọn àgbààgbà àfáà náà tán ti sọ̀rọ̀ ń pa ẹ̀ sẹ́yìn tán ti ń tọ́ka ẹ̀. So mo fẹ́ jẹ́ ká get àárín yẹn kó clear. Àwọn ẹni ṣì wà lórí pé wọ́n fẹ́ prove pé kò sí nǹkan tó rọrùn pẹ̀lẹ́sìn yẹn, ṣùgbọ́n àwọn kan ń sá wọnú ẹ̀, àwọn náà fẹ́ dá wàhálà lẹ̀. But tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni, ta ló á bọ̀ wọn láti kékeré wọn? Ẹ rántí gbólóhùn kan tí mo máa ń sábà lò, tí mo máa ń kọ, tí mo fi ń ṣe àkọlé ètò. Mo ní tá a bá fẹ́ gbin igi ọgbọ́n, gbogbo igi àbámọ̀ tó bá wà ńbẹ̀, ẹ jẹ́ ká fà á tu, torí pé kí ni, kí igi ọgbọ́n wa kó lè padà ráàyè dàgbà, kó gbòòrò, kí nǹkan kan má padà dí lọ́wọ́. Tó bá jẹ́ lóòótọ́ igi ọgbọ́n ni ẹ̀sìn tí wọ́n ń sọ yìí, ìgbà tí wọ́n fẹ́ gbìn ló yẹ kán ti mú gbogbo igi àbámọ̀ tó bá rìn, tó wà ní sàkání ẹ̀, kán ti gé. Bọ̀ wọ́n gé igi àbámọ̀ yẹn, kàkà kán gé igi àbámọ̀ yẹn, àwọn ohun tí ó dáàbò bo igi àbámọ̀ yẹn, tí igi àbámọ̀ yẹn tí ó fi gbòòrò, tí ó fi làmìlaka, òun ni wọ́n kọ́kọ́ yanjú, tí wọ́n kọ́kọ́ ṣe kán tó gbin ohun tán pè ní igi ọgbọ́n fún wa. Gbogbo ẹnu ni mo lè fi sọ. Ẹni tó bá dẹ̀ ní kí n ṣàlàyé ẹ̀ síwájú, mo ti sọ mọ́rọ̀. Ara arú ẹ̀ ni pé wọ́n rí pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ààfin láwọn ìlú tó lórúkọ nílẹ̀ Yorùbá, wọ́n á kọ́ mọ́sálásí síbẹ̀. Wọ́n á rí pé nínú ilé ibi tán ti ń jọba yẹn, wọ́n gba ẹ̀sìn yẹn. Nígbà tí ẹni tí ó ṣe lórí ìlú bá ti gba ẹ̀sìn yẹn, ìgbà mélòó ló kù tí wọ́n á pa àṣà àti ìṣe ẹ̀yin tẹ́ ní ìlú yẹn rẹ́, tí wọ́n á bẹ̀rẹ̀ sí máa gbé àṣà àti ìṣe
tí wọ́n sọ pé ó bá ẹ̀sìn tí wọ́n gbé wá fún yín tí wọ́n fi máa gbé lé yín lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé àṣà àti ìṣe ìlú onílùú ni kì í ṣe tìlú títí yín ẹ wá rò pé ìṣẹ̀dálẹ̀ ìlú yẹn gan kò ní bínú ẹja tẹ̀síwájú. wípé àwọn yìí àwọn ní wọ́n pa Umar radiyallahu anhu, àwọn yìí ní wọ́n ṣekú pa Uthman radiyallahu anhu, àwọn yìí náà ni wọ́n tàn Ali lọ sí Iraq ní Kúfà, àwọn náà ní wọ́n ṣekú pa nítorí pé àwọn ní wọ́n fọ́ sí méjì, táwọn kan jẹ́ Khawariji lára wọn, táwọn kan tanra wọn tí láwọn ní Shi'atu Ali, bí wọ́n ṣe ń parọ́ náà nù. níjọ́ táwọn Khawariji fẹ́ àtàkì Ali wọ́n filẹ̀ ni o, ara wọn náà ni wọ́n jọ pín sí méjì ni o, àwọn ní wọ́n pa Ali. nígbà tí wọ́n pa Hassan wọ́n fún níwọ̀ jẹ ni. ẹ jọ nínú gbogbo orúkọ tí wọ́n ń dà yìí èwo lorúkọ ọmọ káàárọ̀ àjíire ńbẹ? gbogbo àwọn tó náà ń para wọn wọ́n ń ṣe gbá wọn ń ṣàwòyè, èwo nu wọn lọmọ káàárọ̀ àjíire? èwo nu wọn? kò sí, right? ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ló ń bí ẹni tó ń sọ̀rọ̀ inú ló jẹ wọ́n lógún, ló jẹ́ kán wá figbe ta tán fi wá sọ fún gbogbo wa pé wọ́n fẹ́ kó wa láwọlẹ̀ Yorùbá, wọ́n wá ń fún wa lórúkọ, wọ́n ń fún wa lápẹẹrẹ. àtọjọ́ tí wọ́n ti ń pariwo pé wọ́n ń kógun jẹ ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ àjíire nílùú wọn nílẹ̀ wọn, wípé ó dẹ̀ lọ́wọ́ àwọn kan tó ń sá sábẹ́ ẹ̀sìn nínú. ẹjọ́ mélòó la rí tó jáde nínú àwọn kọ̀ọ̀kan jáde ò nínú àwọn àfà torí rọ̀ ọ̀dà, mo dẹ̀ mọ àwọn kan tá lè dárúkọ wọn tó yẹ pé wọ́n dúró tán látilẹ̀ pé irọ́ o, ohun tó ń ṣẹlẹ̀ yóò yẹ kó rí bẹ́ẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tẹ́rì tí wọ́n jáde tí wọ́n ní ẹnìkan sun Kùránì, ẹnìkan sọ̀rọ̀ sí ànábì, ẹnìkan sọ pé ọlọ́wọ́ ọ̀tún méjì ní kinní kan, lè bá wọn nídìí ọ̀rọ̀ pé wàhálà ogun ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ àjíire, pé wọ́n fẹ́ ba ilẹ̀ káàárọ̀ àjíire jẹ́. bó ṣe ń bọ̀ ohun tó fa gbogbo ilé ibi tọ́rọ̀ ń lọ, mo ti sọ fún yín, ètò ojúkòrò tí ipò ojúkòrò jẹ́ live program ni máa fi ṣe. I will break it down. I will tell you where they are going and I will tell you why all this is happening. yàtọ̀ sí pé wọ́n fẹ́ fi tipátipá pé gbogbo wa o a máa dẹ lẹ́sìn yẹn, yàtọ̀ sí yẹn ó tún ní economical reasons nínú gbogbo ẹ̀ ni mo dẹ̀ sì máa sọ fún wa, àmọ́ live program ló máa jẹ́. ẹja tẹ̀síwájú. Hussein lọ bá Hassan gangan báyìí wípé àwọn gbọ́ nǹkan méjì tó ní agbára, ọ̀rẹ́ rẹ̀ kan tó jẹ́ Farisi wípé sóun ló fún níwọ̀ jẹ, àbí ìyàwó rẹ̀ gan tó jẹ́ Farisiya. gbogbo ẹ̀sùn méjèèjì ń kò kọjá Farisiya, àwọn Iran ni o, àwọn náà ṣekú pa Hassan. nígbà tí wọ́n pa Hussein, àwọn ní àtàn lọ sí Karbala, nígbà táwọn tí wọ́n fẹ́ bàjà tí wọ́n dé, gbogbo wọn kò ní sọ̀ráǹdì, wọ́n fi ilẹ̀ inú ìlú wọn ni o, àwọn àjòjì ní ń wòran tí wọ́n fi di pé wọ́n pa Hussein, ẹ̀tàn ni wọ́n fi ṣe, wọ́n tàn lọ sójú ikú ni. àwọn ará Mọ̀dínà jáde sọ fún pé mọ́kú ọmọ Mọ̀dínà ìjáwó ọmọ dáàbò bọ́ níbì, ó kò gbọ́ tí wọ́n ó gbọ́ sáwọn ará Iran lẹ́nu, àwọn ni àwọn Rọ́fídọ̀, àwọn ni wọ́n tàn lọ síbi tí wọ́n ti pa. bí wọ́n ṣe wá bẹ̀rẹ̀ sí ní máa pa àwọn dignities, àwọn alam nínú Islam nu. kásáré ka díẹ̀ fún wa tí ẹ bá lọ wà Al-Bidaya wa Nihaya jísù ẹlẹ́ẹ̀kọkànlá page 149 níbẹ̀ ẹ mọ̀ rí sọ pé hawadithu sana ithnatay ashara ba'da 30 ẹ mọ̀ rí mbẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún 312 lẹ́yìn hijira. nínú Muharram níbẹ̀ ó ní ìtàrọ̀dọ̀ al-Qarmati Abu Tahir al-Hussein tó yẹ àwọn kọ̀rọ̀mítọ̀ òun ni ó gbé sùmọ̀mí tó gbé wọ Mọ́kà. wọ́n pa àwọn èèyàn lásìkò tí wọ́n ń ṣe hajj lọ́wọ́, wọ́n pa àwọn èèyàn, wọ́n ṣà àwọn èèyàn léṣe, wọ́n gba owó wọn, wọ́n gba dúkìá wọn. nígbà tó tún di ọdún 317 àwọn ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀ nínú jísà kọkànlá náà ní jísà kọkànlá náà nínú Bidaya wa Nihaya tẹ́ bá kà síwájú sí ẹ rí nínú ìṣẹ̀lẹ̀ 317 tí ń túmọ̀ sí wípé ó karùn-ún sí ìṣẹ̀lẹ̀ ta lákọ̀ọ́kọ́. Amiru Iraq tó ń jẹ́ kọ́rímọ̀ tí ara wọn kọ̀rọ̀mítọ̀ ogun láti Iraq, ó wá sọ̀nà di àwọn tí ń lọ sí hajj, ẹ mọ́ owó nǹkan o. lásìkò tí wọ́n ń ṣe hajj lọ́wọ́ wọ́n múná, wọ́n lọ àtáàkì àwọn èèyàn, wọ́n pa àwọn èèyàn, wọ́n ṣe àwọn èèyàn léṣe, wọ́n gba wọn. ó tún dọ́nà kásígbà, wọ́n tún gbé sùmọ̀mí ẹlẹ́ẹ̀kejì, wọ́n dá àwọn èèyàn lọ́nà. orúkọ rẹ̀ òun ni Mansuru Dailami. Mansuru Dailami òun ló lìdí àwọn ọmọ ogun
ní yawmu tarwiya gangan ọjọ́ tí ṣe hajj bẹ̀rẹ̀ ní Mùná náà lọ àtàkì àwọn èèyàn wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ thousands of Muslims tó ń ṣe hajj lọ́wọ́ ni wọ́n pa lọ́dún tó wọ́n gbé Hajar al-Aswad lọ sí Kọ́rùmọ́tọ̀ nílùú wọn ó wà ń bẹ̀ títí tó fi di 339 wọ́n tó rí Hajar al-Aswad dá padà sí Mọ́kà kódà ńgbà tí wọ́n fi dá padà gan gbogbo àwọn lódì mùsùlùmí lágbàáyé ní wọ́n forí kóyí Misra nígbà náà ládùpadà sígbà ẹbí wọn lérè kí ni rísìn tó fi jẹ́ pé ní àwọn mọ̀kọ̀dásátù islamiyya wọ́n attack àwọn ìbádà wọn ni wọ́n ń kọlù tó bá jẹ́ pé wọ́n kíyèsí o nígbà tó di ọdún 408 hijira alhakim bi amrillahi alhakim billahi olólọ́n lòun gbogbo ẹni tí ó bá gbà pọ́lọ́ ni nínú àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pa wọ́n òun ló pàṣẹ wípé kí wọ́n lọ wú sàárẹ̀ ànábì ní Madina tó rán òun náà ní pé ní Abul Futuh tó rán yìí ìgbà tó bẹ̀rẹ̀ sí ní máa gbẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun tó kó wá àwọn ará Madina ní dìde ogun tí wọ́n àtáàkì ẹ̀ tó fi jẹ́ wípé ó sá lọ wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léṣe kó tó ríbi sá nínú ọdún kan náà wọ́n tún gbé àwọn ikọ̀ míì dìde wípé káwọn máa lọ síbi sàárè gangan direct láti wú sàárè ànábì kí wọ́n máa gbẹ́ náfàkù ní tọ́nẹ̀lì látọ̀nà tó jìn ká máa wú lọ bẹ̀ àwọn ọmọ ará Mọ̀dínà tí wọ́n gẹ́ẹ̀tì wọ́n pa gbogbo wọn síbẹ̀ ẹ máa wo àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí o ṣe ti rí ṣe wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wà lákọọ́lẹ̀ nínú tírà nígbà tó di ọdún 656 hijira àwọn ṣíà méjì kan Nasiruddin Tusi àti Ibn al-Alqami àwọn méjèèjì náà parapọ̀ tí wọ́n lọ sọ́dọ̀ àwọn ẹ̀hànà àwọn tàtàrù yẹn àwọn Maguli orílẹ̀-èdè wọn ní Russia náà fìyà jẹ láìpẹ́ hùn wọn ni Russia fìyà jẹ láìpẹ́ hùn ẹ rí wípé àwọn yẹn ìṣe wọn nu ká máa attack Islam àwọn náà lọ invite wọn wá nígbà tí àwọn yẹn náà ń jẹ́ dáwọ́là tó ní agbára táwọn náà tí wọ́n ní ọmọ ogun wọ́n wọ̀lú Islam wọ́n pa àwọn àfà àwọn ọmọ Ibn Jawzi gbogbo àwọn àfà wọn ní Hadith ní Baghdad ní Iraq ní Basra wọ́n pa àwọn èèyàn títí débi wípé kò sáàfà ní Baghdad mọ́ gbogbo maktaba islamiyya àwọn àwé tó ní ṣe pẹ̀lú fíkìú ni nípa tàríkù ní ìtàn ìmọ̀ ẹ̀sìn ìtàn àwọn Quran àwọn tírà sáyẹ́nsì wọ́n lọ sí maktaba wọ́n jí gbogbo ẹ̀ wọ́n lọ dá sí náàrù dájílà yẹn tírà sì kún débi wípé wọ́n fi tírà sí afárá nígbàtí tírà tó blọ́ọ̀kù odò dájílà odò tí ìṣẹ́gbẹ́ odò àṣejìrẹ́ ni o tí ìṣẹ́gbẹ́ odò Ọ̀ṣun ni o òun ni wọ́n wó gbogbo tírà àwọn àfà ní lọ. ṣe ń gbọ́ ṣe rí bó ṣe ń sọ̀rọ̀ ṣe rí bó ṣe mú àwọn nǹkan títí tiwa tó fi ń ṣe àpẹẹrẹ láti fi gbé títí àwọn ẹni ẹlẹ́ni láti fi gbé lárugẹ ohun abí wọn mọ́ kì í wù wọ́n tẹni ẹlẹ́ni ní yá wọn lára ó dúfà kan ni o lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè máa pe bàbá wa Adéfà Ìwàlẹ̀sìn wípé kán wá bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ láìpẹ́. rọ́dà sí odò débi wípé íǹkì tí ń bẹ lára tákàndá ó sì mú kí odò yẹn kó change sí black iṣẹ́ àwọn ṣíà ni àwọn ní kó àwọn tàtàrù wọlé pẹ̀lú Europe wípé ipá àwọn ò ká àwọn orílẹ̀-èdè Islam tó tún padà dìde nígbà mọ́ àwọn sì fẹ́ dìde ní tipá náà lọ invite àwọn tàtàrù wá wọ́n bà ìlú Islam jẹ́ wọn ló fà á tí bàbá Ibn Taymiyyah Ahmad ibn Abdul-Halim tó jẹ́ bàbá rẹ̀ lára àwọn àfà Baghdadi ni ló jẹ́ gbé ọmọ rẹ̀ Ahmad àti Muhammad ló fi gbé wọn sá lọ sí Dimashq wípé ogun. mo rò pé gbogbo wa la rí irú passion tí bàbá yìí ní àti bó ṣe ń sọ̀rọ̀ nípa báwọn kan ṣe bà ìlú Islam jẹ́ bọ̀ nísìn ìlú àwọn èèyàn kan àṣà àti ìṣe àwọn èèyàn kan ní ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ ń attack rí anything wrong in that but you are talking about ìlú onílùú other people's country
other people's land tẹ láwọn kan wọ́n bàjẹ́ tẹ nílùú Islam ni. Oríṣiríṣi ìtàn láti gbọ́, gbogbo báwọn kan mọ́ ṣe attack tán gbógun ti àwọn ìlú kan tán kó gbogbo ohun tó jẹ́ òótọ́ nínú ìtàn history tí wọ́n mú tán ń sun gbogbo ẹ̀ náà tán ń jò dànù tí wọ́n fẹ́ kó exist. Jáde wá sọ yẹn o, tó dẹ̀ ní ṣe pẹ̀lú ìran àti ẹ̀yà tiyín, bọ̀ ẹ̀ ń jà fún ìran àti ẹ̀yà ẹlẹ́yà. Ohun tẹ́ ń sọ yé wa, ẹ jáde ń sẹ wá ń fi gbé ta pé tọ̀ torí tó bá déwájú dẹjọ́ tó bá dẹ́yìn ìdásọ̀ kan má sọ pé ẹ̀ké tó fẹ́yìn tẹ́ dín sọ pé nà láì irọ́ là ń pa látijọ́ yìí. Wọ́n ṣe fẹ́ dá ajá ẹ̀sìn lẹ̀ ni, wọ́n fẹ́ jagun ẹ̀sìn ni. At least lára àwọn ẹlẹ́sìn tán jọ sọ pé Islam ẹlẹ́sìn kan làwọn, òun náà jáde tán sọ pé àwọn kan wà láàrin àwọn yìí. Ẹ̀dẹ̀ ń gbọ́ lẹ́nu wọn, wọ́n ní wọ́n ń kó nǹkan ogun wọlé, wọ́n ti kó nǹkan ogun wọlé. Ọ̀pọ̀lọpọ̀ wa á máa sọ̀rọ̀ ìjọba òkèèrè ran àwọn agbésùmọ̀mí lọ́wọ́, wọ́n á fẹ́ kílùú wa dáa. Fine, I agree with you. Bọ́ àwọn wo ni wọ́n ràn lọ́wọ́, àwọn wo náà ń kó nǹkan ìjà yìí fún. Irú èmi ń sìn báyìí, èèyàn kankan ò lè wá kó nǹkan ìjà fún mi kó ní kí n lọ máa ṣe jàǹdùkú, kí n lọ máa dàlú tá a ti bí mi, kí n lọ máa dàrú. I don't care how much you want to give me. Mi ì fẹ́ mọ iye owó tẹ́ fẹ́ gbé fún mi, mi ì fẹ́ mọ iye nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi, torí pé àwọn tán bí mi, ibi tí mo ti wá, àwọn tán tọ́ mi dàgbà, wọ́n ti jẹ́ kí n ní ìdánilẹ́kọ̀ọ́ yẹn pé kò sóhunkóhun téèyàn kan bá fẹ́ fún mi láti ta pé kí n lọ máa gbógun tinú ilé mi àbí ti àwọn èèyàn mi, tó yẹ pé kò sóhun tán máa gbà padà nídìí ẹ̀. Ohun tí wọ́n dẹ̀ máa gbà padà nídìí ẹ̀ ó máa ju ohun tán fẹ́ fún mi lọ lọ́nà ìlọ́po. Ṣùgbọ́n tí àwọn wèrè kan bá sọ̀rọ̀, wọ́n á ní àwọn ń kí èṣù, wọ́n wá ní àwọn ń kí kinní kan, ẹ̀gbọ́ tán sọ ni afàìfúnnilẹ́dìí ẹ̀sìn gbòdìdí ẹni lọ́wọ́ ẹni. Oríkì kò mín pé bíwà ẹ̀dá ṣe rí nìyẹn, kò mín pé béèyàn ṣe ń ṣe nìyẹn. Òun ló mú àwọn dìndìnrín kan jọ́ kínní àná ńgbà tí wọ́n ń kí bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ tán dolóògbé, kí Ọlọ́run bá wa fọ̀run kẹ́ wọn. Tá bá ń pè wọ́n ní ọmọ ikú, ọmọ àrùn, ọmọ òfò, ọmọ àdánù, àwọn kan wá ní ẹ̀rí ẹ̀gbọ́ oríkì burúkú. Oríkì ni, ó lóhun tó mú wá, ó nídìí, ó dẹ̀ lóhun tó fà á. Ìyẹn òun ṣe pé bóyá wọ́n fi ń ṣépè sínú ayé bàbá yẹn àbí nǹkan kan. Àti ẹ̀rọ àwọn kan tán ní ṣe bí wọ́n ń kí wọ́n sọ pé ọmọ kú ni, ọmọ kí nǹkan ó ṣe wá kú. Nígbà tó jẹ́ pé ẹ gọ̀, ọpọlọ yín sùn, ó dọ̀bálẹ̀, orí yín ò pé, kò lè yé yín. Ara gbogbo nǹkan tá à ń sọ ni. Ohun abí wọn mọ́ kì í wù wọ́n, tẹni ẹlẹ́ni ní ya wọn lára. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ó ti wọ Dimashq, òun ló sì fà á tí Ibn Taymiyyah rahimahullah tó fi bá Amiru Baghdad sọ̀rọ̀ nígbà tó náà padà dàáfà. Àsìkò yẹn náà ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ fogun ja Dimashq, ló fi sọ fún yín pé tẹ́ bá jẹ́ kógun wọ Dimashq nǹkan ṣe á o, torí àwọn tí òun wà ní kékeré tó ń sì fojú ara rí gbogbo tó ṣẹlẹ̀ ní Iraq, ní Baghdad, bí wọ́n ṣe pa àwọn èèyàn, bí wọ́n ṣe sunlé lọ, bí wọ́n ṣe wólé lọ, bí wọ́n ṣe sọná sí oko, tí wọ́n ń kó dúkìá àwọn mùsùlùmí, àwọn ọmọ èèyàn tí wọ́n jẹ́. Nígbà yẹn wọ́n ń sọ fún wípé mùsùlùmí mọ̀ ní wọ́n ṣe mùsùlùmí o, ẹjá tètè bá wọn jà ní o. Wọ́n ní wọ́n fi bá wọn Tàtàrù jà. Tẹ́ bá rí táwọn Ṣíà ń pariwo Ibn Taymiyyah sáásá, ìgbà tí ìjọba wọn kọ́kọ́ wónú tí wọn ò lè gbéra mọ́. Ẹ má gbàtàn jẹ pẹ̀lú wọn, wọ́n mọ̀ pariwo Ibn Taymiyyah láìda. Ibn Taymiyyah ló lídìí ogun tí wọ́n fi bá wọn Tàtàrù jà. Àwọn tí wọ́n destroy heritage Islam náà fi bá wọn jà, náà fi ṣẹ́gun wọn. Lẹ́yìn náà, Dawla Safawiyya nígbà tó di 907 Hijra, Dawla Safawiyya wọ́n dìde ní Iran. Ṣáhù tórúkọ rẹ̀ jẹ́ Ismail ibn Haidar as-Safawi, àwọn ẹgbẹ́ Dawla Safawiyya lẹ̀. Iranian government tí Ṣáhù ń rúlù, wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n mọ́sálásí tó bá jẹ́ pé ní alùsùnà ní bẹ̀m̀bẹ̀, tàbí kí wọ́n pa ìmámù bẹ̀ kí wọ́n fẹ́ lómi ìrọ́pò. Ibẹ̀ ló ti ní kí wọ́n lọ wú sàárè ìmámù Abu Hanifa. Ìmámù Abu Hanifa bó ṣe gbajúmọ̀ tóun, tí ìmámù Shafi'i kì pé faqad zanal bilada wa man alayha imamul muslimina Abu Hanifa. Ìmámù Abu Hanifa, àwọn sí awúsàárè wọn mọ́ bí jẹ́ gbókù wọn sí dòní. Tẹ́ bá mọ̀, kẹ́ lọ mọ̀ rú èèyàn tí wọ́n jẹ́. Ọ̀tọ̀ ní kí wọ́n máa àtáàkì ara ayé, èrò ọ̀run gan kò lálàáfíà lọ́wọ́ wọn. Olórí burúkú ẹ̀dá ni á,
wọ́n ní àníyàn rẹ̀ kankan sẹ́nì kankan àtàrà ayé àtèrò ọ̀run gbogbo wọn ní máa ń kórìíra láti máa fẹ́ bájà ẹ̀yin security wa ẹ̀yin DSS ẹ ti mọ iṣẹ́ táwọn ṣí à ń ṣe lókè ọya ẹ má fààyè bá wọn nílẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá àwọ̀ àlẹ́mi wàhálà ọ̀rọ̀ tá a mọ̀ sọ náà ni ẹ má jẹ́ wọn tún wọ̀lú máa lọ ara wọn náà ni wọ́n fi ṣe mufti kan nísìn wọn kò lè jẹ́ mufti o tẹ bá sì fi jẹ́ gbogbo wàhálà tẹ bá rí ń bẹ̀ ẹ mọ̀ràn a máa bẹ lọ́ọ̀ nínú àánú rẹ̀ kó má ṣe ṣe tó bá wá ṣe é ṣe kó jẹ́ sábàbí ìṣubú wọn léyìí tí ò ní gbérí mọ́ lẹ́yìn náà Khomeini òun tó wá wò wípé ẹ̀ka ṣíà àti ṣáàwù kò burú tó ẹ̀ka ṣíà àti tàwọn náà méjì fi ń fa ìjà láàrin ara wọn ìjọba Britain support ṣáà ìjọba France support Khomeini dépò tó gbàjọba kúrò lọ́wọ́ ṣáà Ismail tó gbàjọba kúrò lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ France ni wọ́n tó múra kankan tó sọ pé ní Britain support Iran náà tí wọ́n fi ń ran Ismail ibn Haidar as-Safawi tí wọ́n fi ń ràn lọ́wọ́ France sì ń support Khomeini France nígbà tí Khomeini tó dépò tán eré tó ń sá nípa kọ́ńtẹ̀tì kọ́ńkà orílẹ̀-èdè Islam ń lọ́fà tó jẹ́ pé gbogbo ibi tí wọ́n ní ẹ́mbásì sí ní wọ́n sẹ́ndì ìwé sí àti owó pé kí wọ́n kó fáwọn èèyàn orípa rẹ̀ náà lè tẹ́ rí ní Nàìjíríà Abdullahi ibn Mustapha al-Berende nílọrin tá a sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan ibi táwọn náà ti lùgbàdínú Zakzaki ní Zaria ibi táwọn náà ti lùgbàdínú ní Kaduna State nígbà tí wọ́n lọ sí Iranian Embassy MSSN wọ́n ní bẹ́tẹ́lẹ̀ through MSSN làwọn Zakzaki ní fi jọ lọ sí Iranian Embassy wọ́n kọ̀wé fún wọn fowó wọ́n dá wọn lọ́kàn lé fowó gbogbo àwọn tí wọ́n jọ lọ́ngbà náà àwọn ò padà lọ mọ́ àwọn nìkan lọ ibi tí wọ́n ti di ara wọn nu ẹ wá wo adúrú problem tí Zakzaki kọ́ọ̀sì sí Kaduna State sí Kano State àtàwọn other states ní Shamali wa ìyẹn ní north ẹ wá adúrú problem tí wọ́n kọ́ọ̀sì fún wọn wọ́n destroy economy wọ́n pa àyàn tí ò lóǹkà wọ́n attack àwọn security personnel láìmọye ìgbà ọmọ rẹ̀ ọkùnrin méjì ń ló bá ìṣẹ̀lẹ̀ ń lọ níbi pé wọ́n lé àwọn sọ́jà lọ sí barracks wọn nígbà táwọn sọ́jà tí wọ́n fi hàn lẹ̀ tán wọ́n tún lé wọn lọ nígbà tán dẹnu ọ̀nà barracks làwọn tó ń wò pé ẹ síná fún wọn tí wọ́n tó gbanú barracks máwọn lọ́wọ́ ni ní Kaduna nígbà tí wọ́n síná fún wọn ibẹ̀ lọ́mọ ọkùnrin Zakzaki méjì ọmọ rẹ̀ ọkùnrin méjèèjì tó ní ibi tí wọ́n ti bá ṣẹlẹ̀ ń lọ́nu gbogbo orú nǹkan ọ̀lẹ́ tó fẹ́ kọ́ mọ́ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tẹ bá ti kíyèsí àwọn tí wọ́n ń gbé ariwo síà náà ẹ ti mọ̀ pé tọ́ọ̀gì náà ni wọ́n àwọn ẹ̀hànà tí wọ́n mọ́ ké wọ́n fẹ́ ké Kùránì wọ́n sì ké wọ́n fẹ́ kàdísì wọ́n sì ké kò sí gẹ́gẹ́ tí wọ́n mọ̀ nínú ẹ̀sìn wa gbogbo ẹ̀yin ìmáàmù wa yìí gbogbo ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn ẹ̀yin. ẹ má sì mí gbọ́ o mi ò wá nú fracas anybody tó ń jàjà ẹ̀sìn nínú ẹ̀sìn Islam yálà Salafi ni o Shia ni o Alusuna gbogbo orúkọ tó wù kó wà kò sílẹ̀ tó kàn mí pẹ̀lú kankan bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ilẹ̀ kóòtù àjèrè ló kàn mí ọ̀rọ̀ ilẹ̀ kóòtù àjèrè ló kàn mí kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ̀sìn anybody ọ̀rọ̀ ilẹ̀ kóòtù àjèrè àti gbogbo wàhálà tí wọ́n fẹ́ fi gbogbo àwọn nǹkan rándanrandan tán lọ kó wá ìtàn fẹ́ fi dálẹ̀ sáàrin wa òun ló kàn mí òun lèmi ń sọ. ìjọba wa ẹ̀yin security tẹ́ bá ń wo nǹkan yín níran ọ̀ràn ọjọ́ iwájú lẹ́ ń wòran o insurgency ti ń ṣẹlẹ̀ lókè ọ̀yà ẹ mọ́jọ délẹ̀ wá ń bì bí wọ́n ṣe fẹ̀sìn bójú nù torí pé nǹkan àkọ́kọ́ tẹ́yìn ó ṣe fún dìgbòlugi ní wọ́n ṣe fájá tó bá fẹ́ pa oníkọ́ pé ní dìgbòlugi o tẹ́ bá ti ń pe àwọn èèyàn ní kèfèrí tí wọ́n sọ pé àwọn sábẹ́ èèyàn burúkú ni mọ̀náfìkì ni ibi tí ń lọ náà ní wípé ẹni tó yẹ ká pa ni wọ́n tí ẹ bá rí sábẹ́ pa wọ́n ní gbogbo wa ọ̀daràn ni wá a ti dáràn lọ́wọ́ wọn nù ẹni tí wọ́n ti ń fìdí òdodo múlẹ̀ òun náà ti dáràn lọ́wọ́ wọn nù so Khomeini ó ní àwọn atrocities tí wọ́n commit lásìkò rẹ̀ irú eléyìí tó ń ṣẹlẹ̀ ní 1409 tí ṣe 1989 tí wọ́n kó àwọn mawadu tafjirat àwọn explosive devices tí wọ́n kó wọ Saudi Arabia wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bọ́m̀bù Mọ́kà wọ́n bọ́m̀bù ní Madina ọmọ Pakistan kú ọmọ orílẹ̀-èdè míì náà kú ó ní àwọn èèyàn tó kú táwọn security tó arrest gbogbo wọn tó padà dájọ́ kú fún àwọn tí wọ́n ṣiṣẹ́ hùn bí wọ́n ṣe ṣe ní 1989 wọ́n náà tún ṣe láwọn ọdún míì náà wọ́n sì sàwọn kan ṣáájú mélòó rú ẹ̀ èmi wo news báyìí níbi táwọn security agency tí wọ́n ti ń sọ àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ wọn nígbà tí wọ́n ń tú báàgì àwọn tó wá láti Iran ẹ̀yin tẹ́lẹ̀ wá sí hajj
tí wọ́n tún báàgì wọn pásù kan báyìí tí ò ju bí kéèyàn gbé pásù 1000 owó lọ tó nínú ẹnfúlọ́pù báyìí wọ́n gbé ọkọ̀ méjì lérí ara wọn wọ́n jù sí báyìí gbogbo ọkọ̀ yẹn ó bọ́ǹbù délẹ̀ báyìí ni wọn kàn tí wọ́n kó wá sí hajj nínú tẹ́ bá ń sọ pé wọ́n ní káwọn ìran ni wọ́n wá sí hajj kí ni wọ́n mọ̀ àṣẹ hajj fún kí làwọn ọ̀ràn táwọn dá ṣáájú kí làwọn pọ́blẹ́mù táwọn ti kọ́sì ṣáájú kí ẹmọ èèyàn tí wọ́n pa. nígbà tí Khomeini náà tó wá kú wọ́n wá lọ kọ́ Kaaba sórí sàárè rẹ̀ ẹni wọ́n ṣòwò bí kọ́bùrù Khomeini bó ṣe rí Kaaba irú ṣéèpù Kaaba gangan ní ọkọ̀ sórí rẹ̀ tẹ́lẹ̀ káwọn èèyàn mọ wá tàwáfù rẹ̀ ipò Ọlọ́run táwọn mọ̀ sí nísìn wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ sí Tehran ẹ lọ bẹ òpùrọ́ tó sì lọ bẹ̀ tí ń sọ wípé òun ò rí nǹkan kan ọ̀ lè rí ọkí lọ tún fẹ́ rí ṣebí ẹjọ́ ń ṣe tàdàbírù ni ẹjọ́ plot ni against gbogbo mùsùlùmí Ọlọ́run sì rẹ́yìn yín gbogbo ń tẹ̀sí ẹ̀ ní nǹkan kẹtẹ́ mú bọ̀ gbogbo ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn gbogbo ẹ̀yin àjọ mùsùlùmí pátápátá gbogbo ẹ̀yin onímímọ̀ nínú ìsìláàmù nílẹ̀ Yorùbá ẹ dìde against ẹ o gbogbo ẹ̀yin human rights activists ẹ dìde against nǹkan tí ń bẹ ńlẹ̀ ká ní àlàáfíà ó sàn o òkèlè gbígbẹ pẹ̀lú rọrùn pẹ̀lú àlàáfíà ó lóore ju èyí tí ń sọ̀rọ̀ àsìkè lórí tó jẹ́ pé lórí àìsàn ni wọ́n ti ń jẹ lọ Ọlọ́run ní dààmú wa o Ọlọ́run fún alálàáfíà. àwọn tí ń kó nǹkan ogun wọlé làwọn ṣíà wọ́n ti kó nǹkan ogun wọ Nàìjíríà. àti ìjọba wa bí wọ́n ṣe máa wò. fọ́nrán kejì òun ni eléyìí tí ó fẹ́ bẹ̀rẹ̀ tí ẹ̀ ń wò yìí ẹ̀ ń pé mo sọ fún wa fọ́nrán kejì yẹn mo ti ní lọ́wọ́ ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n àìráàyè ṣètò mi òun ló fà á tẹ̀ tí rí látijọ́ yìí so ẹ jẹ́ ká tẹ́tí ká gbọ́ ẹ rí i pé òun náà bó ṣe bẹ̀rẹ̀ orúkọ àwọn èèyàn kan ló rán mẹ́nu èmi ti sọ fún yín kò sí nǹkan tó kàn mí pẹ̀lú tó bá jẹ́ fracas ni or whatever it is tó ń lọ láàrin ara wọn síra wọn ọ̀rọ̀ tó kan ilẹ̀ káàárọ̀ àjíire òun ni títí tèmi ń bẹ ìdí tí mo dẹ̀ ṣe mú wá tí mo fi fẹ́ jẹ́ káàrí ni pé ohun tá à ń sọ látijọ́ yìí táwọn èèyàn kan fẹ́ máa yí mọ́ wa lọ́wọ́ pé wọ́n fẹ́ dájẹ́ ẹ̀sìn lẹ̀ ni òun ni àwọn ẹlẹ́sìn tí wọ́n wà nínú ẹ̀sìn yẹn òun làwọn náà jáde tí wọ́n ń sọ yìí mo fẹ́ jẹ́ kí gbogbo wa kájọ ṣe kíni kájọ pé jọ kájọ ní àpérò kádẹjọ ní ìròrí pé tọ́ wọ́n ní igi tá a bá fojú ré odò tá a bá fojú ré odò tá a fojú di ó lè gbéyàn lọ o bẹ́ẹ̀ ni látẹ̀yìnwá látàyè ìjọhún àwọn bàbá wa fojú di ọ̀pọ̀lọpọ̀ nǹkan pé kò ṣeé ṣe kò lè ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ pé òun ló ń dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ́lẹ́ ni torí ẹ̀ la ṣe ń pàkíyèsí wá sí. Ọlọ́run fún alálàáfíà. àwọn tí ń kó nǹkan ogun wọlé làwọn ṣíà wọ́n ti kó nǹkan ogun wọ Nàìjíríà yìí mo ń sọ gbangba ní tí ń sọ yìí wọ́n mú wọn lápapá 2010 àbí 11 tí wọ́n lòdù nǹkan ọkọ̀ ojú omi tó kú bẹ́ẹ̀ tí wọ́n mú wọn ọmọ Nàìjíríà mẹ́ta ń bẹ láàrin wọn ìwọ náà wà láàrin wọn ìwọ tó ń sọ̀rọ̀ ìwọ wà bẹ́ẹ̀ ìbẹ́ mú wọn náà ìwọ lẹ̀ wọn ẹ sì jẹ́ sọ fún yín. Naam, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èyí tá a fẹ́ gbọ́ ní alẹ́ yìí àṣírí àwọn ṣíà bí wọ́n ṣe máa operate káàkiri ogbìnrin ayé òun nìkan tá a fẹ́ gbọ́ báyìí o wọ́n ṣe ti ń ṣe ní Nàìjíríà nílẹ̀ Yorùbá yìí bóyá já sí pé nínú àwọn agbẹnusọ wọn tó ń ṣẹnu fetefete láìpẹ́ yìí òun náà wà nínú àwọn tí wọ́n ń kó nǹkan ìjà olóró láti Iran tí wọ́n ń kó wọnú Nàìjíríà láti fi ṣe kí ni láti fi máa ṣe ṣùtá fún alùsùn náà gbogbo wọn bá lọ́wọ́ pé ìwọ Sufi kan wọ́n gbé pé ìjà tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ alùsùn náà nìkan ni ọ̀rọ̀ Sálàfí nìkan ọmọ ìyá mi òun jẹ́ Abubakar ọmọ rẹ̀ ń jẹ́ Umaru ẹ̀ ń jẹ́ Usman nínú lẹ́yìn àbí àwọn ará ọmọ yín kan tó ń jẹ́ Buhari ṣíà ò ṣèyàtọ̀ láàrin ọmọdé àtàgbàlagbà ọmọ òkókó tán bá wọnú lẹ́ẹ̀kan tọmọ òkókó ń jẹ́ Abubakar wọ́n máa pọ̀ ọmọ yẹn ni ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti rí fìrífìrí nǹkan kékeré lọ ìpẹ́ fi ń ṣeré wọ́n wá ń lò yín gẹ́gẹ́ bí irinṣẹ́ wọ́n ń lò yín bí igi ìdáná lẹ ṣe rí tí iná bá jò tán ẹ̀yin náà lè máa kọ́ ba lọ ẹja gbọ́rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu Sheikh Imran náà kakọ́ gbọ́ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ wọ́n ṣe ń kó àwọn èèyàn tí wọ́n ń kó nǹkan ọjà tí
tí wọ́n ń kó wọnú Nàìjíríà tí wọ́n sì ń kó àwọn èèyàn náà wá sínú ilé. àwọn tí ń kó nǹkan ogun wọlé làwọn ṣíà wọ́n ti kó nǹkan ogun wọ Nàìjíríà yìí mo ń sọ gbangba ní dín sọ yìí wọ́n mú wọn lápapá 2010 àbí 2011 ní 2011 lọ́wọ́ ń ṣẹlẹ̀ ọmọ Ìlọrin kan náà ń bẹnu wọn. ọmọ Nàìjíríà mẹ́ta ń bẹ láàrin wọn ìwọ náà wà láàrin wọn ìwọ tó sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìbẹ́ mú wọn náà ìwọ lẹ́wọ̀n ẹ ti jẹ́ sọ fún yín. ọdún 10 lẹ́ni ẹ̀ lò lẹ́wọ̀n o ẹni tí Sheikh Imran ń sọ yìí ọdún 10 ló lò lẹ́wọ̀n o ó tún wá jáde ó tún ṣẹnu felenge àtúrí àwọn èèyàn kan náà tẹ́ ń já Abubakar inú lẹ́yìn tẹ́ ń já Umar inú lẹ́yìn ẹ̀yin náà wá ń sọpọ́tì rẹ níbẹ̀ ẹ̀ ń tì síwájú wo. 2017 èmi ọmọ kó ti di sí àyè mi ọmọ kó ti ń ṣe sí àtipẹ́ èmi ọmọ. 2017 Professor Alaro dókítà ni wọ́n jẹ́ ọlọ́jẹ́ mi wógùn wọ́n bá gbé dáwọ́rà kan wá bí àwọn aládìí sí fún dáwọ́rà yẹn 2017 àṣẹ nípa àwọn ṣíà bí ọlọ́run tánu yẹn ń deliver lecture yẹn ń deliver jọ́nà aṣọ gbogbo bíi tí wọ́n kù sí aṣọ gbogbo àti sọ fáwọn yẹn kan sọ̀rọ̀ apá wọn ọkùnrin yìí máa lọ rojọ́ mi fún Lagos State Government ó lọ rojọ́ mi fún Lagos State Government lọ́mọkùnrin yìí bàbá ń pè mí lọ́tún lọ́sí láti state mo ní à wọ́n tí mo ṣe ni mo dáàbò bo Nàìjíríà ni àwọn tí ń kó nǹkan ogun wọlé lọ́wọ́ ṣíà wọ́n ti kó nǹkan ogun wọ Nàìjíríà yìí mo ń sọ gbangba ní tí ń sọ yìí wọ́n mú wọn lápapá 2010 àbí 11 tí wọ́n lòdù nǹkan ọkọ̀ ojú omi tó kún bẹ́ẹ̀ tí wọ́n mú wọn ọmọ Nàìjíríà mẹ́ta ń bẹ láàrin wọn ìwọ náà wà láàrin wọn ìwọ tó ń sọ̀rọ̀ bọ́ wà bẹ́ẹ̀ ìbẹ́ mú wọn náà ìwọ lẹ́wọ̀n tó o bá sì lẹ́wọ̀n jáde. kó jáde kó a sọ pé òun lẹ́wọ̀n òun lọ́dún 10 àwọn sọ fún ìjọba evidence wà ń lẹ́ o. ibi ẹ bá wọn ọmọdé wà lálẹ́ ń bẹ ni bó rí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ń Kaduna. òdodo ọ̀rọ̀. ẹ wo ẹ̀mọ̀ tí sẹ́kísẹ́kí dẹ́wọ̀n Kaduna sẹ́fẹ́dẹ́ lẹ́lẹ́ Yorùbá ni ẹ̀yin àbẹ́ ẹ̀ mẹ́gbẹ́ o. ibi wọn lọ jí náà wọn kò gùjà wá àwọn tẹ́ ń wú yìí gan sáwọn tó ṣe pé wọ́n ti jí Ajala Aswadu gbé Ajala Aswadu wọ́n jí gbé tẹ́yìn ọ̀gbọ́n ni wọ́n wá mẹ́kàtí pààyàn tẹ́ jí Ajala Aswadu gbé wọ́n jí gbé sálọ ogún ọdún kan tó rí gbà lọ́wọ́ ogún ọdún ló lò lọ́wọ́. àwọn sí àwọn tó jí Ajala Aswadu gbé. ẹ̀yin náà bí wọ́n gbé sí wọ́n jí gbé àbí wọ́n jí gbé. ìwọ tí o bá yé nǹkan tí Sheikh ń sọ bí báyìí Al-Hajarul Aswad òkúta dúdú tí ń bẹ nínú Kaaba àwọn Shia ti jí gbé rí lọ bí 20 years àbí 21 years náà fi jí gbé lọ kódà ìgbà tán máa gbé padà tán máa rí gbà padà wọ́n ti fọ́ wẹ́wẹ́ wọ́n jí gbé sá lọ. àwọn ẹni ṣe pé àwọn èèyàn mọ àwọn èèyàn tẹ́ ń bá deal ọwọ́ ń wọlé sí yín lára ń sọ pé àwọn ọmọ ìyá ń tàn yín. Shia ò rí yàtọ̀ láàrin pé Salafi Ahlus-Sunnah kíní kan orúkọ tó bá wọn kó pera ẹ̀ ó ṣàgẹ́ bá kìgẹ́ bí èèyàn gidi. mo rọ́mọ kan náà gẹ́gẹ́ ní láìpẹ́ yìí Umar lórúkọ ẹ̀ o Umar òun náà ń support àwọn Shia ìwọ ló máa kọ́kọ́ mú balẹ̀ ipò tí ẹ ń jẹ́ orúkọ yẹn ìwọ ló máa kọ́kọ́ mú balẹ̀ wọ́n ṣe ń ṣe nìyẹn o. wọ́n jí òkúta nínú haram wọ́n jí gbé sá lọ ìgbà tó máa rí gbà padà more than 20 years later wọ́n ti fọ́. ọdọọdún kan tí a wọ Kaaba 1,800,000 Ahlus-Sunnah wọ́n pa. bẹ́ẹ̀ni 1,800,000 Ahlus-Sunnah ni wọ́n pa ní Kaaba. bẹ́ẹ̀ni lọ́ka ìtàn dáadáa lọ́ka ìtàn òdodo ọ̀rọ̀ ní tó ń sọ yẹn millions of people lọ́n pa wọ́n máa ní ṣẹ́rí àwọn people wọ́n ní tẹ̀kíyà wọ́n sì ń parọ́ irọ́ pípa òpó ńlá kan ni nínú ẹ̀sìn Shia irọ́ pípa òpó ńlá kan ni nínú ẹ̀sìn Shia wọ́n máa ní kìí ṣàwọn nínú àwọn agbẹnusọ wọn kan ó ti ṣẹlẹ̀ rí tí mo á mú ẹ̀rí jáde fún ó ní àwọn kọ̀rọ̀ mítọ̀ pé wọn kì í ṣe nínú àwọn Shia àní ara yín náà ni wọn kò purọ́ burúkú. 1,800,000 Ahlus-Sunnah wọ́n pa Kaaba wọ́n sì jẹ́ Ajala Aswadu wọ́n jí gbé wọ́n gbé lọ sí àṣà ni wọ́n gbé lọ àṣà ni wọ́n gbé lọ kí wọ́n tó rí gbà lọ́wọ́ wọn ogún ọdún lólo wàhálà táwọn Ahlus-Sunnah àti ẹ̀fí rí gbà mọ́dúpẹ́ bá Ahlus-Sunnah bá ti bá dé Aswadu mẹ́mọ́ mọ́ lọ́hún lọ́ọ́ fẹ́ lọ́kún alálọ́hún. sàwọn eléyìí náà nísìnyí
nísìn ṣé ń tí Zakizaki ṣe ní Kaduna ṣe ń tọ́ da ni tó sọ ogun ọmọ ìlú ọmọ ogun tó fi wọ́n fèsì ìjọba abẹ́ẹ̀kọ́ ni kí ni Zakizaki bẹ́ẹ̀ ṣe ó fẹ́ dàlú sí méjì ó fẹ́ fàjọba ìjọba tó nílùú ó ní wọ́n padà ó ń lò mí lọ́wọ́ láwọn tó wọ́n wò pé eléré ọmọ ogun Nàìjíríà bá ṣe é máa tọ́ ṣẹlẹ̀ ńgbàdà bẹ́ẹ̀ mọ́ ìjọba padà sí wọ́n sẹ́mú ni wọn ò tiẹ̀ mọ bí Zakizaki náà wádìí sí mọ́ mi ò mọ bí ó wà mọ́ mi ò mọ bí ó wà fẹ́rù ẹ̀ lẹ́fẹ́ gbé wọlé Yorùbá. ọkọ̀ ojú omi tẹ́ fi lóògùn kan ogun wọlé 2010 àbí 11 kan tẹ́ lóògùn kan ogun wọlú yìí gbogbo àwọn yìí dáńgé yéyéyé ọwọ́ tẹ̀yìn wọ́n gbẹ́jù yín lọ wọ́n ń lò yín dìgbà tí wọ́n fẹ́ lò yín dání tí wọ́n bá lò yín tẹ́ ẹ jẹ ìyà ara wọn tí wọ́n dá sẹ́rí àfúnni yín tẹ̀ bá mọ̀ ara wọn tí wọ́n dá sí ẹrù pé ọ̀rọ̀ ọ̀dọ́ wa lè yí bí ẹnìkan bẹ́ẹ̀ nìkan jà kẹ́kẹ́ ọ̀rọ̀ ọjọ́ wa lè yí ẹsẹ̀ nìkan bẹ́ẹ̀ nìkan jà o ọ̀rọ̀ tó yẹ kẹ́rì ìdí ó pé ní o ó ń sún fífi ọ̀rọ̀ dé yìí rẹ̀ gbọdọ̀ pé o kẹ́rì sábàbí ó pé kẹ́rì ìsú ni ó pé ìwá ní kẹ́rì ìdí ó pé tẹ̀bùlígù èrì rẹ̀ gbọdọ̀ pé gbogbo wọn lọ́dọ̀ wọn ọ̀kan náà ni wọ́n ni wá gbogbo àwọn tí mo kà ń pátápátá kọ́dà yẹn lásán láti èyí nẹ́sìmá ti kọ̀ rí ara wa ní tẹ̀bámọ̀ nínú kó ṣe tí àbí wọ́n pa ọ́. Òdodo ọ̀rọ̀ láti gbọ́ yìí o gbogbo mùsùlùmí gbogbo wọn tó bá rí Abubakar bí èèyàn rẹ̀ tó ń sọmọ ní Aisha tí ọwọ́ àwọn ṣíà bá tẹ ọmọ rẹ̀ tó sọ ní Aisha wọ́n ò fipá bá lò pọ̀ lẹ́yìn náà wọ́n á tún wá pa ọmọ náà ṣíà ń ṣe yẹn. ṣé ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ̀ ń gbọ́ ohun tí àwọn èèyàn yín ń sọ ẹ ṣáà rí i pé àwọn tó ń sọ̀rọ̀ yìí wọn kì í ṣe ẹlẹ́sìn mi. now àwọn ọmọ kan tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára tó ń tọ́ka sáwọn nǹkan kan pé àwọn ẹ̀kọ́ òdì kan wà táwọn èèyàn kan ti kọ́ tó dẹ̀ mú àpẹẹrẹ wá táwọn kan sọ pé rọ́nà ń pa kẹ́ ẹ má dá wọn lóhùn ṣé ohun táwọn ènìyàn ń sọ jáde lẹ́nu ṣó ń confam part of it àbí kò confam ẹ̀. ìrìn àjò tí àwọn agbésùnmọ̀mí ń rìn lọ́wọ́lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lérè tí wọ́n ti ń ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tán ti ń wọ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ káàrọ̀ àjèrè tá à ń pariwo fúnra wa ṣé ìrìn àjò yẹn ìrìn ẹsẹ̀ wọn àti bọ́n yẹn ṣe ṣó ti ń jọ mọ́ ohun tí wọ́n ń sọ jáde lẹ́nu nínú àwọn fọ́nrán tẹ̀ ń wò yìí àbí kò tí máa jọ mọ́. ẹ máa fọpọlọ gbé ẹ máa fi làákàyè gbé. mo ti ní ẹ má gbọ́rọ̀ ẹnu titi wa ẹ̀yin ẹ lọ ṣèwádìí titi yín fúnra ara yín ẹ ṣèwádìí titi yín kẹ́yìn náà lè ní ìmọ̀ kó lè yé yín. ṣe rí ohun tán bá gbé fún yàn tán bá ní lágbájá wo wá gba kínní ó dáa gbèrú àpẹẹrẹ ní ìsìn ẹ̀jẹ̀ ń sọ fún yín bí n bá ní kristẹni ní mí tí mo wá ní christianity dá tí mo ní kó wá gba christianity tí mo wá rí pé ò fẹ́ gbà tí mo wá fọgbọ́n fi owó tú ẹ lójú àbí mo fún ẹ lọ́mọ mo fobìnrin tú ẹ lójú àbí mo ní màá rìn ẹ lọ síbì kan tó wù ẹ bóyá wọn náà ròyìn pé àwọn èèyàn tó bá ti lọ bẹ̀ àwọn èèyàn máa ń bọ̀wọ̀ fún wọn ìwọ náà fẹ́ lọ tí n bá fi tú ẹ lójú tó bá gbà tó bá lọ tó wá ló ti ń ṣe kinní yẹn sọmọ pé òfin fẹ́ inú ẹ gbà ó torí ìfẹ́kùfẹ́ tó o ní lọ́kàn ara ẹ̀ tó o fẹ́ ṣe torí nǹkan ayé ló ṣe yálà torí pé o fẹ́ orọ́ ọmọ tó rẹwà tí mo fẹ́ fún ẹ o fẹ́ àbójó níṣekúṣe o kàn fẹ́ bọ́mọ yẹn sùn tó ti mọ̀ pé tó bá yà wá padà fílẹ̀ àbí torí mo fẹ́ fún ẹ lówó o rò pé owó yẹn náà dà ìwọ náà wà lówó àmọ́ kò wá látinú ẹ̀ pé kó o ṣe ọjọ́ tí nǹkan tí mo fún ẹ yẹn tí ò bá ti jọ ẹ lójúmọ́ àbí tí ò wúlò mọ́ ọjọ́ yẹn náà ni wàá kúrò nínú ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni bó ṣe rí nìyẹn. ṣùgbọ́n nǹkan tí n bá fi tipátipá mú ẹ náà wípé kó o lọ ṣe nínú ìbẹ̀rù bojo nínú núfu àyàfu ló ti máa ṣe kì í ṣèfẹ́ inú ẹ kò tẹ́ ẹ lọ́rùn ṣùgbọ́n mò ń fi tipátipá mú ẹ láti ṣe níwọ̀nba àgbà tó o bá dẹ̀ lọ́nà àbáyọ tó o ní nǹkan tó lè ṣe wàá máa tẹ̀lé gbogbo òfin tí n bá ti sọ gbogbo ohun tí n bá ti sọ lélẹ̀ tí gbogbo á ti rápẹ̀rẹ̀ nínú gbogbo ohun tó wà ńlẹ̀ nínú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo wa la ti rápẹ̀rẹ̀ gbogbo wa la ti rí bẹ́ẹ̀ tá a dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ ó tí mò ń pàkíyèsí wa sí ni pé ó sì dáa báyìí ọ̀rọ̀ yìí kò tí ì kọjá ohun tá a lè dìde sí tá a lè pa mọ́lẹ̀
tá lè dá àwọn ẹni lẹ́kun, tá lè dá wọn lọ́wọ́ kọ́. Àmọ́ báwo la ṣe ṣe? Ó ní pé ìwọ fúnra rẹ kó má jẹ́ mi ni mò ń try àti convince ẹ, kó má jẹ́ mi ni mò ń fi pé bóyá ó dàbí pé mò ń fipá mú ẹ, kó má dàbí pé èmi ni mò ń sọ àwọn ọ̀rọ̀ kan fún ẹ pé àwo èrè tó jẹnu kínní ní tó bá ṣe. Kí wọ́n fúnra rẹ̀ kó mọ̀ fúnra rẹ̀ kó wá wúlẹ̀wúlẹ̀ kínní yẹn kó yí ẹ dáadáa. Ó ní wàá lè mú gbogbo apá ẹ, gbogbo ẹsẹ̀, gbogbo ọrùn ẹ tí wàá fi kíbọ̀ tí wàá fi ṣe nítorí pé ohun tí wọn náà ti mọ̀ tó ti dẹ́ lójú ni. Wàá wá wò pé gbogbo nǹkan tó bá gbà láà fi ṣe. Kò ní jẹ́ torí pé o rò pé èmi ni mò ń sọ fún ẹ pé kó wá ṣe, àbí èmi ni mò ń fún ẹ ní kinní kan pé kó wá ṣe, àbí mò ń fipá mú ẹ. Òun ló tá à ń sọ fúnra wa. Ẹ lọ béèrè wọn káàkiri láwọn ìlú tán ti sọṣẹ́ lọ. Ẹ béèrè lọ́wọ́ àwọn ará Ìráàkì. Iṣẹ́ tí Ṣíà sọ kì í ṣe kékeré. Ọmọ òpóǹlò, ọmọ òòjọ́, kódà wọn a máa bẹ́ oyún inú jáde. Ṣé èyí ṣèyàn rè? Ẹlòmíì wá fi ń ṣe yẹ̀yẹ́ ó fi ń pé kíní ẹ torí pé wọ́n jẹ́ pé kíní kan fẹ́ tako Sálàfí wọ́n rò kó máa promote Ṣíà. Ó jẹ pẹ́tẹpẹ́tẹ ìyà lọ́jẹ́. Jọ̀mọ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ọ̀rọ̀ ló ti sọ yìí o. Ṣíà ń ṣe èèyàn rè o. Wọ́n sì ti ń gbégbésẹ̀ rẹ̀ ní Nàìjíríà wa yìí náà o. Incident tó ṣẹlẹ̀ ní 2011 yìí, Ṣíà wọ́n ń kó àwọn nǹkan ìjà olóró wọ́n ń kó wọnú Nàìjíríà, wọ́n sì mú wọn. Àwọn ọmọ Nàìjíríà wà náà tó ń mú, àwọn tó tún jọmọ Ìlọrin wọ́n bẹ́nu wọn. Kí náà ẹwọ ọdún yẹn sẹ́yìn 2011 sísìn 14 years ago. Ọ̀nà wọn jìn gidi gan. Àmọ́ kò sẹ́ni tó mọ̀ wọn sì rérò. Ẹ̀yin wá fẹ́ já èrò fún wọn. Ẹ fẹ́ já èrò fún wọn. Ẹ bẹ̀rù Allah. Ẹ fẹ́ já èrò fún àwọn oníṣẹ́ ẹbí. Wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa. Wọ́n tó bá lágbára tó lè fi dá sí ọ̀rọ̀ tó lè fi paná ẹ̀ tó dákẹ́. O sì lọ́mọ tí ń jẹ́ Abubakar. Àbí wọ́n gan fúnra rẹ̀ ń jẹ́ Abubakar, ń jẹ́ Uthman, ń jẹ́ bẹ́ẹ̀ lọ Umar. O sọmọ ní Aisha. O sọmọ ní Hafsa. Àánú ò ṣe mí. Rabbi najini wa ahli mimma ya'malun. Alákòólá ẹnìkankan wa. Tó a tún fi àsìkò yìí. Òun ni gbogbo àjọ fetí ara wa gbọ́ yẹn. Kì í ṣe mi Ọlábànjí ọmọ Ọlágúnjú, kì í ṣe mi ni mo sọ bẹ́ẹ̀. Èmi ti ń ṣe ìkìlọ̀, mo ti ń sọ gbogbo ibi tí èmi ń rí, ohun tèmi mọ̀, ohun tèmi gbọ́, tí mo dẹ̀ ṣe kíni, tí mo tọ pinpin, tí mo ṣèwádìí lé lórí. Èmi ti ń pariwo ẹ̀ tipẹ́tipẹ́ láìmọye ọdún sẹ́yìn. Ṣùgbọ́n mo mélè wá láti fi ṣàpẹẹrẹ àti láti fi ràn wá létí ni pé ṣé nàláì ni, ṣé rọ́là ń pa òun ló tún jáde lára àwọn tí wọ́n wà nínú ẹ̀sìn yẹn. Fún ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ takò wá, tẹ́ ní wọ́n fẹ́ dájọ́ ẹ̀sìn lẹ̀ ní ẹ mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn mọ́. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ o. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. Ọ̀rọ̀ dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè. Ta ní kẹ́ má jò jábọ́ pé tó bá jábọ́ àtàbálẹ̀ àtàbókò. Òun ni ohun tá à ń sọ. Òun náà làwọn ẹni tó jáde síta tó ń pariwo nísìn. Kò sí eléyìí tó kàn mí pẹ̀lú ìjà tí wọ́n ń jà láàrin ara wọn. Ṣùgbọ́n kókó ọ̀rọ̀ tó wà nínú ohun tó ń sọ tó ń gbé ohun táwa ti ń pariwo látẹ̀yìn fún gbogbo wa tó dẹ̀ ń ṣàpẹẹrẹ ìdí tẹ́ ṣe rí pé gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ àwọn aráabí wọ́n ti ń wọnú ilẹ̀ wa bọ̀. Tèmi àti yín dẹ̀ mọ̀ pé wọ́n ti láwọn onígbọ̀wọ́ láàrin wa, kódà wọ́n ti láwọn onígbọ̀wọ́ láàrin àwọn tó ń pera wọn lọ́ba nílẹ̀ Káàárọ̀ Àjíire. Wọ́n ti láwọn onígbọ̀wọ́ nínú àwọn nǹkan tó ti ń pera wọn ní kí ni wọ́n máa ń pera wọn, mufti àmúgbó, olórí agbèrò tẹ́lẹ̀tẹ́lẹ̀, èyí tó wà ń wò tó sẹ́nu jágbájàgbá tí wọ́n sọ̀sọ́kùsọ. Elédùmarè àjọjọ yé gbogbo wa. Ilẹ̀ Káàárọ̀ Àjíire ò ní bàjẹ́, kò sì ní tú nígbà tiwa láṣẹ Èdùmarè. Elédùmarè á ràn wá lọ́wọ́, á fún wa ṣe gbogbo ohun tá a nílò tá a fi ṣẹ́gun ọ̀tá, tá a fi borí gbogbo àwọn táwọn fẹ́ ba ilẹ̀ wa jẹ́. Elédùmarè á fi jíǹkí wa. Ṣùgbọ́n Elédùmarè ò ní sọ̀kalẹ̀ wá ṣe o. Àwa ara wa láàrin ara wa ni. Ìwọ náà ń gbọ́rọ̀ yín sìn, òun rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ.
òun gbọ́ tán máa ń sọ ìtàn tó ń porí Lísàbí Àgbòǹgbò Àkàlà, wọ́n ń porí bàbá wa Fábùnmi Òkèmẹ̀sí, wọ́n máa porí àwọn bàbá wa Ògèdèngbé Agbógungbòrò, wọ́n máa porí àwọn bàbá wa Ògúnmọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó fi dórí àwọn bàbá Awólọ́wọ̀. Ohun tán ṣe ń gbà ayé wọn òun là ń sọ. Ó lóhun táwọn náà rí, ó lóhun tó ń ṣẹlẹ̀ ńgbà tán wà nílé ayé, òun ló mú wọn tán fi gbégbèsẹ̀ tí wọ́n gbé. Bọ́n bá gbégbèsẹ̀ yẹn kán rìn ìrìn àjò yẹn, wọn ò ní mọ̀ bóyá wọn lè rí ṣe àbáwọn ò ní rí ṣe. Táwọn náà bá jókòó tán bá ń ṣawẹ́wà, tán ń fọwọ́ lura wọn, tán ń fẹsẹ̀ lura wọn kí ta ni ó wàá gbà wá, kò tiẹ̀ lójútùú, mi ò fẹ́ sọ̀rọ̀, kán mọ́ sọ pé já ẹ̀sìn mò ń jà, kán mọ́ sọ pé mò ń fari apá kan dá apá kan sí, kán mọ́ sọ pé kinní kan ṣé irú èmi ló yẹ kó jẹ́. Then ní máa sọ̀tàn wọn lénìí. Then ta ló mọ bí ọ̀rọ̀ bá ṣe rí ká nírú àwọn yẹn wọn nígboyà, wọn gbégbèsẹ̀ kán lo ẹ̀bùn tí Elédùmarè fún wọn nígbà yẹn lọ́hùn. Tún wò ó, ká ní gbogbo àwọn tó para wọn pọ̀ tí wọ́n kojú ogun tí àwọn ẹ̀yà ìrankíran Fúlàní tán láwọn ń kó bọ̀ wá ja àwọn èèyàn wa níjọ́ kínní àná, tán láwọn ó pààràn wa run, ó dìgbà táwọn bá dé tí òkun káwọn tó fi dà wọ́n lélẹ̀. Ká ní gbogbo àwọn tán parapọ̀ tán dìde tán lọ kojú wọn, wọn kojú wọn, kán ti dá wọn padà sínú gbóǹbi tán ti ń bọ̀ pé ń bolẹ̀ ti já wá. Jọ dákun, irú ẹ̀yà wo, irú ìran wo lèmi àti ẹ̀ ò bá jẹ́ lénìí? Ǹjẹ́ ṣáàtẹ̀ sì máa gbúrò ohun tó ń jẹ́ káàárọ̀ àjíire mọ́? Eléyìí jẹ́ ọ̀rọ̀ fún àpérò, food for thought for the day. Wọ́n ní kí dùn kó pọ̀, tí ń báyìí òun lọ́bẹ̀ oge. Ìwọ̀nba kékeré tó wù kó mọ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ àgbọ́yé tí ọ̀rọ̀ yìí ó yé, Elédùmarè á jẹ́ kó so èso rere nínú yín, tẹ́ fi lè mọ̀ pé ipa wo nípa tèmi, kí lèmi náà lè ṣe. Lára apá tiẹ̀ ni pé tó bá rí fọ́nrán share ẹ̀ sí gbogbo ibi tó bá lè share ẹ̀ sí, wọ́n dọwọ́ bò mọ́lẹ̀. Ó lè ta bá ẹ̀sìn tó rò pé ó nígbàgbọ́ nínú ẹ̀, ṣùgbọ́n má dọwọ́ bò nítorí kó má bàa kábàámọ̀ ńjọ́ iwájú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ wọ̀nyí, pé ọ̀pọ̀lọpọ̀ ó rò pé bóyá wọ́n ń ṣe ẹ̀sìn lóore, ṣùgbọ́n ó lè di àbámọ̀ ọjọ́ iwájú. Àwọn tó ń sọ̀rọ̀ ẹ náà nígbà kan rí, ó ṣeé ṣe àwọn náà ti dọwọ́ bo àwọn nǹkan kan táwọn náà wá rí nísìnyí pé àbámọ̀ ní kinní, ẹja tètè bọ́ síta ká pariwo ká ṣohun tó tọ́ àtòhun tó yẹ. Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́, á kọ́ àmọ́ ṣe. Èmi àbúrò yín ni Dr. Ọlábánjí Ọlágúnjú, tí gbogbo yín ń pè ní Dr. Mike Ọlá. Èmi lọmọ wọn lódò ọwá, ọmọ atakìtì lórí ìrókò, ọmọ afẹnugbégbá ẹbọ. Èmi lọmọ òjíwìjíwì fọwọ́ bẹ́gún tẹ́lẹ̀. Mò ń kí gbogbo wa pé kárí aláyọ̀, ká pàdé láyọ̀. Ẹ ṣeun gan ni.